Òkété lólómi, ìtàn Yorùbá tó kún kẹ́kẹ́ fún ìwádìí ìjìnlẹ̀. Ààrẹ Laji Abbas lónìí yẹn. Káforí jágbó, káforí jẹ̀gàn, ló sọ ẹ́ dolùkọ́ àgbà kárí ayé. Káforí jágbó, káforí jẹ̀gàn, ló sọ ẹ́ dolùkọ́ àgbà kárí ayé. Ìgbà tó tó báwo ló ń jẹ baálẹ̀ agbọ́n mi. Kọ̀ǹkọ̀ tó tó kọ̀ǹkọ̀ ló ń jẹ baálẹ̀ odò. Olùkọ́ àgbà Ààrẹ Òpìtàn ilẹ̀ Ìbàdàn ní tilé tó kó òkú iṣẹ́. Ààrẹ Òpìtàn àkọ́kọ́ nílẹ̀ Yorùbá máa jíṣẹ́ rẹ̀ lọ, kíní kan ò ní ṣe ẹ́. Ààrẹ Laji Abbas ó tún kú oríire, àmì ẹ̀yẹ àgbáyé oníràwọ̀ márùn-ún tí a tún fi fún ẹ. Òǹpìtàn àgbáyé Ọlọ́run ló rán ẹ, olùkọ́ máa jíṣẹ́ rẹ̀ lọ. Bàbá ṣe ní lóore ọpẹ́ làádùn. Àwọn èjìká tí ò jáṣọ ó jábọ́. The notable and top distinguished historian of the 21st century, the International Chartered World Learners Society headquarters tó ń bẹ nílùú Amẹ́ríkà, gbogbo yín la kí. Òǹpìtàn àgbáyé gbogbo ọmọ Yorùbá ó kú oríire. Oyè ìlú oyè àgbáyé lóyè tó jẹ. Ìtànjà fìtàn só ó kú oríire. Gbogbo ayé ló ti gbà pé ìtàn wúwo jù rin lọ. Bàbá ojú tó lé ìtàn dọ́là, ó yá wa tún fi yé wa. Ìtàn yàtọ̀ sí àlọ́ o. Àhóyè ìtàn yàtọ̀ sáròsọ o. Òdodo ọ̀rọ̀ ni àràǹdà ẹ̀kún tí ò bá jọ ní lójú o. Ẹ̀pọ̀ mọ olóngìn ní kódà tí ẹ̀ kárí. Ẹni tọ́lọ́run rán ó yàtọ̀ sáwòṣe. Bàbá ojú tó lé o lóògùn ọ̀fẹ́. Olùkọ́ àgbà Laji Abbas, Ààrẹ Òpìtàn kárí ayé. Ikú kì í pẹ́ ta lójú ìran, kíní kan ò ní ṣe ẹ́. Mo tún kí wa o, mo kí wa bí mo ṣe máa ń kí wa káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé níbikíbi tá a ti lè máa gbọ́ mi, tá a sì lè máa wò mí kedere. Ẹ mà tún kó àbọ̀ sórí ètò yín, ètò wa Ìtàn Yorùbá pẹ̀lú ọmọ yín, ọ̀rẹ́ yín, olólùfẹ́ yín, Aare Òpìtàn ilẹ̀ Ìbàdàn, olóyè Laji Abbas tí gbogbo àgbáyé ń pè ní olùkọ́ àgbà, lórí ètò yín, ètò wa Ìtàn Yorùbá. Àkọ́kọ́ o, mo dúpẹ́ fún Ọlọ́run ọba ṣẹ̀dá ayé, ọba ṣẹ̀dá ọ̀run, ọba tó ṣe wípé òun ló fún mi ní ọgbọ́n òye pẹ̀lú ìmọ̀ tó fi mi máa ṣe ọmọ aráyé lóore. Bákan náà mo dúpẹ́ fún gbogbo ẹ̀yin alátìlẹyìn mi káàkiri tìbútòrò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Ẹ̀yin tó ṣe pé ẹ̀yin gangan ni ìtàn tẹ́ẹ̀ní tán, ẹ̀yin ni àṣà tẹ́ẹ̀ní sáà, ẹ̀yin lẹ́ ń dá aṣọ wa pé bóun ni ìtàn àti ọgbọ́n àwọn bàbá wa, àṣà àwọn bàbá wa, iṣẹ́ àwọn bàbá wa, bóun ni ò sí ní wọ́ọ̀kan, àwa náà ní wọ́ọ̀kan àní parẹ́ máa ráyé lára. Mo tún kí yín kú àbọ̀ sí yàrá ọgbọ́n, yàrá òye, yàrá ìmọ̀. Ẹ foríjì mí níbi tí a ti ń kọ́ nípa ìtàn àti àṣà wa, kúlù Ìtàn Yorùbá ní stúdíò Olubadan Adétúnjí Ajé Ògúngúnnísọ̀. Báyìí ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa fún ìgbà àkọ́kọ́, Ìtàn Yorùbá ni ètò kan tí a gbé kalẹ̀ tó kún fún ọgbọ́n òye àti ìmọ̀. Ilé náà lábá débi wípé tá a fi ní kúlù èyí tó sì ṣe pé àka ìwé bẹ níbẹ̀, gbogbo àwọn iṣẹ́ ìwádìí nínú kúlù náà ló ti ń jáde. Ìdí nìyí tá a fi pè ní Olubadan Adétúnjí studio. Ibẹ̀ náà ni a ti ń gbé ọgbọ́n àti òye jáde fún wa. Ní àná mo wọ ọ̀rọ̀ nípa ilẹ̀ Ògbómọ̀ṣọ́. Mo dúpẹ́ o fún gbogbo àwa ọmọ Ògbómọ̀ṣọ́ tí a pè wá lọ́tùn lósì. Mo dúpẹ́, mo sì dúpẹ́ lọ́wọ́ bàbá mi Ṣọ̀ún tilẹ̀ Ògbómọ̀ṣọ́, kábíyèsí Àfọlábí Láoyè Gándì, bàbá tí wọ́n fi ọgbọ́n àti òye ṣe. Torí pé mo ti sọ lánàá, a rí pé bàbá wa kábíyèsí Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́, ọlọ́lá èèyàn, ẹni tó ṣe pé
téèyàn bá lọ sílùú Ògbómọ̀ṣọ́ tí wọ́n ju ti olóṣèlú lọ, ẹni tó ń ná tọ́lọ̀ ń fún ìlú ni, fún ìdàgbàsókè ìlú, ẹni tó ń ná tọ́lọ̀ ń fún ìdàgbàsókè ìlú. Ṣáájú kí ọba Ghandi tó gorí ìtẹ́, ẹnìkan kò gbọ́ aburú nípa rẹ̀. Nígbà wọ́n sì gun orí ìtẹ́ yìí náà, a gbọ́ aburú nípa wọn. Ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ l'Ógbómọ̀ṣọ́ bí mo ṣe sọ lánàá, ó ti wà ńlẹ̀ o, ó ti wà ńlẹ̀ kí kábíyèsí kó tó gorí ìtẹ́ o. Ìmáàmù, àwọn ẹbí ìmáàmù gangan ní ń bá ìmáàmù fa wàhálà. Ṣé ẹ sì mọ̀ wípé bí èèyàn bá pàyà rẹ̀ yóò lọ́rẹ̀, bí èèyàn bá fi ẹlikópítà fọ́n owó yóò ní ọ̀tá. Ẹbí ìmáàmù ẹni ń bá ìmáàmù, àwọn wọn bẹ̀rẹ̀ wàhálà pẹ̀lú ọ̀rọ̀ ìmáàmù. Kábíyèsí ò tí ì gorí àpèrè tí wàhálà yìí ti bẹ̀rẹ̀, kábíyèsí bá ní. Ṣùgbọ́n à ń rọ bàbá wa, ọgbọ́n àgbà tí wọ́n fi ń tòlú ni wọ́n wàá fi ṣe. Ẹ rí i pé mo sọ ní àná, mo ní ọkọ̀ tó pajá mi ò dùn mí bí orúkọ mi tó mú lọ ọ̀run, ajá rẹ lọkọ̀ pa. Ajá wo ló yan mọ́tò pa? Ajá rẹ ni. Ajá wo mọ́tò pa? Ajá rẹ ni. Ajá pa mọ́tò pajá lólókọ tá a fájá bóyá dójú tẹlẹ́gàn ni, dójú tẹlẹ́gàn ni mọ́tò pa, wọn ò ní wí bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ tó wà nílẹ̀ sì jẹ́ nílùú Ògbómọ̀ṣọ́. Mo dúpẹ́ lọ́wọ́ gba àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n jáde tí wọ́n sọ̀rọ̀, àti ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n pè mí, àtàwọn tó tẹ́sítì mẹ́sẹ́jì. Gbogbo wa náà ní táwọn òkú sí náà ni pé kí ló bá lè dá. Ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ o, ọ̀rọ̀ ẹ̀sìn kọ́. Pé àwọn tí ó ṣẹ̀ṣẹ̀ darapọ̀ máa ń wá ló lè má mọ irú ẹlẹ́sìn tí mo jẹ́. Ẹlẹ́sìn Islam lèmi ní tààràtààrà, tí mi ò ṣe ẹ̀sìn kankan míì. Mi ì ṣe ẹlẹ́sìn ìbílẹ̀, mi ì ṣe olóòṣà, mùsùlùmí pọ́nbélé. Wọn ò rán kankan nílé wa ju ìsìláàmù lọ. Àmọ́ ìyẹn àgbọ́dọ̀ fi bá àṣà àti ìlànà àti ẹ̀tọ́ àti ìtàn ilẹ̀ Yorùbá jẹ́ ìlà wa ń sọ. Pé ọba jẹ́ Christian, ìyẹn ò sọ yí pé kó má mọ ojúṣe rẹ̀. Bọ́ba jẹ́ Muslim, ìyẹn sọ pé kó má mọ ojúṣe rẹ̀. Ìjẹ́ Christian tí kábíyèsí ọba wa Láoyè Àfọlábí jẹ́ Christian, Ghandi ìyẹn ò sọ wọ́n di pé wọ́n wá kórìíra gbogbo Christian. Ṣé ń gbà tí bàbá wa mọ́sọ́lànà gba bàbá wa Ajagungbadé tí wọ́n ń bẹ lórí àpèrè, ayé wọn kọ́ ni ọmọ wọn tó jẹ́ Christian tó di gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tó ti túlú Ògbómọ̀ṣọ́ ṣe. Ayé wọn ni. Ọ̀rọ̀ ẹ̀sìn kọ́. Tẹ́nìkan bá ń sọ ọbẹ̀rin kò lè bóun dáhùn kí ọba torí pé kábíyèsí jẹ́ Christian, wọn ò lè dá sọ̀rọ̀. Kódà ń tó ju ọ̀rọ̀ lọ, wọ́n dá sí i. Bẹ́ẹ̀ dá ọ̀nà àfin náà lẹ́ẹ̀kọ́ lọ, Ọlọ́run níjà dáràn. Kókó ò ní ọ̀rọ̀ kẹ́ ẹ dá ọ̀nà àfin lẹ́ẹ̀kọ́ lọ. Orí náà bí wàhálà bá sì dé nílùú, igun ọ̀tún igun òsì, ẹni tó ní ọ̀pá àṣẹ láti pẹ̀tù sááwọ̀ iná ní kábíyèsí. Tàbá dẹ̀ ń sọ ìlú tó tóbi jù nílẹ̀ Yorùbá lẹ́yìn ìlú Ìbàdàn, ìlú Ògbómọ̀ṣọ́ ni. Torí náà ó gba sùúrù, ó gbẹgẹ́. Tàbá sì tún sọ ìlú tó ní akọni jù lẹ́yìn Ìbàdàn, ìlú Ògbómọ̀ṣọ́ ni. Àwa tá a wà ń Ìbàdàn, a máa ń dáhùn ni pé àwa la ní Ìbàdàn tó fi dógbómọ̀ṣọ́. Kí ló fa orin ọ̀pọ̀lọpọ̀ àwọn warriors tí wọ́n wá dúró nìbàdàn? Ọ̀pọ̀lọpọ̀ wọn gba Ògbómọ̀ṣọ́ kọjá, àbí wọ́n wá láti Ògbómọ̀ṣọ́. Púpọ̀ nínú wọn ti ń dé sógbómọ̀ṣọ́ tẹ́lẹ̀ kí wọ́n tó máa lọ sí Ìbàdàn. Ẹni tó ti lọ́dún kan, ọlọ́dún 5, ọlọ́dún 10 ń bẹnu wọn kí wọ́n tó múfù wá sí Ìbàdàn. Tẹ́ bá wo bàbá wo Olúbàdàn tilẹ̀ Ìbàdàn tó wàjà, Senatorial Lẹ́kan Balógun, bàbá wo Olúbàdàn ilẹ̀ Ìbàdàn, ọmọ Ògbómọ̀ṣọ́ ni bàbá wọn. Ìyá wọn lọmọ Ìwó. Ìdínú àwa la ní Ìbàdàn tó fi dógbómọ̀ṣọ́. Kì í ṣe pé Ìbàdàn náà ló tún lò Ògbómọ̀ṣọ́. Wọ́n ń sọ̀rọ̀ nípa àwọn baba ńlá wọn tó wá láti Ògbómọ̀ṣọ́. Wọ́n sì sọ̀rọ̀ nípa ìlú akọni méjèèjì. Mo ti sọ nínú ìtàn bí Ààrẹ Ọ̀nà Kakanfò Tóyèjẹ Àkànní Alébíoṣù bóun nìkan ṣe kojú gbogbo àwọn Fúlàní kí Ìbàdàn tó ráìsì. Tí ìbá sọ pẹ́lọpẹ́ Tóyèjẹ, Ìbàdàn jagun jálumi, Ìbàdàn ṣe gbàkànṣàwó kan. Ní tí Tóyèjẹ ṣe é lẹ̀, tí ìbá sóhun tó da àyà kọ́ kí Ìbàdàn tó wá dé. Òun náà lọ́lọ́run ò sì fi ráṣẹ́ Ògbómọ̀ṣọ́ láre, ló fi tóbi, ló fi lọ́lá, ló fi lókìkí. Ta ni ó sọ pé wọn ò mọ̀lú tí wọ́n ń pè l'Ógbómọ̀ṣọ́ ní Nàìjíríà lónìí, láfíríkà lónìí, àbí lágbàáyé lónìí? Ṣùgbọ́n tọ́rọ̀ bá wá délẹ̀ ọgbẹ̀gẹ́. Bàbá wa ìmáàmù Ògbómọ̀ṣọ́ a ti sọ ọ̀rọ̀ lánàá gẹ́gẹ́ bíi pé à ń wá kálàáfíà wà, àwọn ọ̀wá láti wá máa tú kinní kan sí gbàkànṣàwó kan. Sùúrù àti pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọwọ́ yín. Ọba ló nílùú o. Bí ìlú bá dẹ̀ dá méjì, tọba lèlú ó ṣe, tọba làwó ó ṣe. Ọba ló ní. Olórí ẹ̀sìn lẹ́yìn. Ìjẹ́ olórí ẹ̀sìn yín ẹ̀ ń bẹ ní abẹ́ kábíyèsí wa
Ṣọ̀ún ti Ògbómọ̀ṣọ́ bẹ́ẹ̀ sì jẹ́ olórí ẹ̀sìn abẹ́ Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ lẹ́wà bẹ́ẹ̀ sì jẹ́ olórí ẹ̀sìn abẹ́ Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ lẹ́wà torí pé ìlànà bí Islam ṣe wọlé Yorùbá mo ti sọ tá àti ẹ̀mọ̀ pé eléyìí ó ṣẹlẹ̀ ẹ lọ wo gbogbo ọ̀rọ̀ tá a ti sọ nígbà wàhálà àti ìlú Ìnísà ṣẹlẹ̀ gbogbo ọ̀rọ̀ tá a ti sọ ńgbà yẹn náà bí kéèsì yìí ṣe fẹ́ jọra wọn náà ni torí pé Christian ni bàbá ti ń bẹ lórí àpèrè ti kínní tẹ bá ti wá dá lẹ́tà ẹ wà fẹ́ máa lọ mọ́ Christian ò ní bá yín dá sí i Christian ò ní bá yín dá sí i ẹjẹ́ àjọ mo ti sọ bàbá wa ìmáàmù àgbà Ògbómọ̀ṣọ́ tá a bá ń pè yín ní bàbá mo mọjó orí mi olóyè Olúbàdàn ni mí ṣùgbọ́n ẹni tí ayé bá pọ́nlé ẹni tí ìlú bá pọ́nlé èèyàn gbọ́dọ̀ pọ́nlé ni bàbá wa ìmáàmù àgbà Ògbómọ̀ṣọ́ àgbà tá a lọ kàn kọ́lẹ̀ tó ń bá ní ẹ̀yin kọ́lẹ̀ dàgbà jù náà gbà àwọn tó ń kírun l'Ógbómọ̀ṣọ́ yẹn sì kọ́lẹ̀ nímọ̀ jù tí wọ́n bá ní wọ́n máa kà àwọn tó nímọ̀ jù yín lọ l'Ógbómọ̀ṣọ́ Aare ẹgbẹ̀rún kèèyàn ẹ̀yin sì kọ́lẹ̀ dáa jù níwà ẹ̀yin kọ́lẹ̀ dáa jù níwà ẹ̀yin kọ́lẹ̀ dáa jù lẹ́sìn tí wọ́n bá ní ká ṣe competition àlùwàlá nílẹ̀ Yorùbá lónìí ẹlẹ́mọ̀sí nọ́mbà 50,000 ní àlùwàlá lásán tẹ́bàdé ọ̀yà afẹ́ ṣe competition àlùwàlá ṣíṣe o ìgbẹ́yìn lọ́lọ́run yín ẹ̀yin pé kẹ́ ẹ jẹ́ ìmáàmù ẹ̀yin tó wá lọ lórí rọ́bítà Ògbómọ̀ṣọ́ ẹ gbọ́dọ̀ ṣe sùúrù kìí ṣe gbogbo ọ̀rọ̀ náà là ń gbé wá sórí social media kí ni máa ń ṣe gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn afáwá tẹ́ bá ti dórí múmbàrì lágbájá sẹ̀mí lẹ́ẹ̀rántí bẹ́ẹ̀ lọ sí mòlúdì lágbájá bùnmi yín fèsì ni ẹ dórí múmbàrì ẹ ń sọ̀rọ̀ fatafata ẹ lágbára ju Ṣọ̀ún lọ l'Ógbómọ̀ṣọ́ ni ẹ̀yin jẹ́ olórí ẹ̀sìn Islam tẹ́ ẹ̀ lè sọ̀rọ̀ fún kírísítẹ́nì kan kó gbọ́ àfẹ́ lè fún nímọ̀ràn àfi tó bá kàn yín bóyá lẹ́sàkánì yín kírísítẹ́nì kan àti mùsùlùmí fa wàhálà kẹ́ ẹ lè bá wọn parí ẹ̀ ṣùgbọ́n Ṣọ̀ún àti muslim àti kírísítẹ́nì àtẹlẹ́sìn ìbílẹ̀ ọwọ́ Ṣọ̀ún láti béèrè ìlú ọwọ́ Ṣọ̀ún láti béèrè ìlú ṣé Ṣọ̀ún ló dá gbogbo wàhálà tí ẹ ń bẹ ṣé Ṣọ̀ún ni àwọn fámìlì yìí tẹ́ ń gbé yín lọ kóòtù tẹ́ ń fa wàhálà wíwárà àṣẹyìn fúnra yín dẹ̀ tó ti gbé kábíyèsí Ṣọ̀ún lọ sí kóòtù lórí tí wọ́n dé bá wọn ò tí ì jẹ ọba tí wàhálà yín ti ṣẹlẹ̀ àwọn fámìlì yín lọ́dẹ̀ bẹ̀rẹ̀ torí pé àwọn jẹ̀mọ́ ẹ̀dẹ̀ ń bẹ pẹ̀lú yín ni tí jẹ̀mọ́ ọba sí pẹ̀lú yín ẹ̀ ti kúrò ní ìmáàmù àbí ọlọ́mọlọ́mọ òun ọ̀dà ìwọ lọ́rùn ọ̀la lẹ́rù lánàá wọ́n lápẹ̀rẹ̀ dà ó ní ègbé wa àwọn aráalé yín ni wọ́n kó gbélé sílẹ̀ náà láti fi ń sọ fún àwọn ará tí ayé lára kọ́ ni àbí kí lorúkọ lé àwọn bàbá wa ìmáàmù àgbà Ògbómọ̀ṣọ́ wàá tá a bá mọ orúkọ lé wọn ìjọba mi táìpù ẹ̀ la fi ń sọ fún àwọn aráalé náà ẹ má ba ìlú jẹ́ ẹ má ba ìlú jẹ́ ẹ má torí aáwọ̀ tí ń bẹ láàrin ẹ̀yin àtọmọ yín kí lẹ̀ ń wò ọmọbìnrin ni ọmọbìnrin báwọn ọmọ gbé sórí pọ̀ ọmọbìnrin wá pẹ̀ ìsọmọ ọkùnrin l'Ógbómọ̀ṣọ́ kí lẹ̀ ń wò gbòòsí pọ̀ ọmọbìnrin tó fi di ìmáàmù torí oyè ìmáàmù náà òbí oyè ìdílé ni nílẹ̀ Yorùbá kí lẹ̀ ń wò ilẹ̀ ìtẹ̀ wá dálẹ̀ ilẹ̀ gbé wọnú fún ọba tó wá dé ayílára náà ni ẹ ṣe mo rò pé mo sì pèdè ẹ ṣe gan ni à ń pè yín gbogbo mọ̀lẹ́bí ilé ayílára ẹ tọwọ́ ọ̀dà yín bọ àkọ́ torí wípé bí ìlú bá torí àwọn àgbààgbà bàjẹ́ àìmọ̀ wá wù ní ìtẹ̀ bá dálẹ̀ má fi fọ́ọ̀lù awuyewuye àwùyé ọ̀tẹ̀ àní ẹtúlù ìlú ní ẹnkẹ́ tún ṣe ìtẹ̀ dálẹ̀ ní nísìnlẹ̀ ìgbélẹ̀ ló wà ti di pé ó gba ayé ọ̀rọ̀ mo máa ń sọ nígbà táwọn ìyá wa kan tán fa wàhálà wọn ò kóra wọn wá sórí social media mo ní tẹ́ ẹ bá ti gbé wá a ó bá yín gbọ́ a ó bá yín wò ó a ó bá yín dá sí lọ́rọ̀ social media ẹ bá ti gbọ́rọ̀ mọ̀lẹ́bí yín wá àwọ̀ ó wò ó torí táyé fẹ́ wò nu ìtẹ̀ wá ọ̀rá bẹ̀rẹ̀ nínú lágboolé ẹnìkan ní sì ń pilẹ̀ ọ̀tẹ̀ gbogbo ayé ní sì ń gbọ̀tẹ̀ tẹ̀m̀bẹ̀lẹ̀kún tẹ́ ẹ pilẹ̀ ẹ wá wo ibi tó dé ìlú wa ń dá méjì à ń dá tẹ̀sírì méjì à ń dá jímọ̀ méjì à ń dá yídì méjì débi pé chief imam ń sọ pé tẹ́ ń bá fẹ́ lọ kí irun yídì ń bì kan tẹ́ ń bá tó bẹ́ẹ̀ ni ìmáàmù níta ní òkè fún wọn ní ìlú tọ́lọ́ba tó níjọ́ yìí wọ́n kì í tí nǹkan kan ò ní ṣẹlẹ̀ mọye yídì tí ń bẹ l'Ógbómọ̀ṣọ́ sọ́nà kan wọ́n ti ń kí yídì l'Ógbómọ̀ṣọ́ tẹ́lẹ̀ gbogbo ẹgbẹ́ kọ́ ní kí yídì ní ìsìn mọye yídì tí ń bẹ nílẹ̀ Ìbàdàn wọ́n kì í tí nǹkan kan ò ní ṣẹlẹ̀ àní kálàáfẹ́ ọ wà ní kálàáfẹ́ ọ wà ní ẹ̀bọ ọbẹ̀ náà ẹ wá dúró bàbá làdáánì tẹ wá ń sọ̀rọ̀ sí
tí fídíò ó dẹ̀ gbé tí wọ́n bá ń bímọ àwọn ọmọ bàbá yìí jù yín lọ lọ́jọ́ orí. Kí ló dé kí ni ta fẹ́ ní ọlọ́run mótómótó ọlọ́run kọ́. Nígbà ọ̀rọ̀ ṣẹlẹ̀ tẹ́nìkan mi ọ̀hún tó ń sẹnu wáyàwáyà àtàwọn èèyàn rẹ̀ mo jáde tán bí akọni ni. Èmi èé sì yí fẹ́ nígbà alákọ̀ọ́kọ́ tí wọ́n kọ́kọ́ bú mi ò sọ̀rọ̀. Wọ́n ní láti pè mí láti pálásì Olúbàdàn ti àná ọba Adétúnjì ní wípé ààrẹ àti mọ̀pẹ́ ẹ̀ ní sọ̀rọ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ tó sọ ìjọ ẹnu ẹ̀ lọ fèsì. Olóyè Olúbàdàn ní fèsì gẹ́gẹ́ bí ààrẹ òpìtàn èsì tó wà á fọ̀ ìtàn ní kó o fi fèsì kọ́ lẹ́kọ̀ọ́. Gbà Ìbàdàn mèsì ọgọ̀ kò sí dìdìrín Ìbàdàn wọ́n fi dìdìrín joyè Ìbàdàn. A sì fèsì níwọ̀n bàtọ̀ yẹ kọ́mọlúàbí ọ̀fọ̀. Ó sì tún jáde àtúnfúnlẹ́sì mi nígbà tí n tọ́ lọ ṣẹlẹ̀ wọn jáde tán tí wọ́n ń lérí oògùn tí wọ́n ń lérí igbá mo ní òòsà tí Ṣàngó ò lè nà eré ló lè sá bí Ṣàngó pàràbà tó fàrógbò ya bíi ti igi ńlá kọ́. Ìjọ tẹ ẹ bá fi lè fi àdá tẹ ẹ bá fi lè sá igi ńlá àbá àké tẹ ẹ fi lè sá igi ńlá kẹ ẹ wó kanlẹ̀ ọ̀tán. Ṣùgbọ́n ẹ tó bá jẹ́ ọ̀rọ̀ ẹlẹ́sìn àbí olóyè nílùú àbí ọba ìlú àbí ọ̀tọ̀kùnrin nílùú ayé fẹ́ máa wo ìṣe rẹ ìwà rẹ la gbọ́dọ̀ fi ṣe sùúrù. Wàá bọ́ bẹ́ẹ̀ dàdánì náà kíní kankankan. Ẹ̀yin lẹ́ẹ̀lọ wá lẹ́ẹ̀lọ ṣe àtúnṣe lẹ́ẹ̀sì lọ wá ojú rere kábíyèsí Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ lẹ́ẹ̀lọ wá ọjọ́ kírísítẹ́nì àwọn oríṣọ̀ún gẹ́gẹ́ bí kírísítẹ́nì mùsùlùmí lèmi ọba tó bá jẹ́ ńlẹ̀ Yorùbá mi ò rí gẹ́gẹ́ bí ìkankan. Ó ní a máa wọ mọ́sálásí ìmọ̀ ìtanra rẹ̀ ó ní mọ́sálásí ló ní a máa wọ̀ ní àbálùwàlà àwẹ̀ ló ní a máa gbà nígbà tí wàá jẹ́ kírísítẹ́nì tó ti jẹ́ pásítọ̀ rìdíìmù tẹ́lẹ̀ ọ̀ fún ìtẹ́lọ́rùn ni ẹ̀yin mùsùlùmí náà yín náà pèpè káwọn èèyàn wá gba ìsìláàmù dáradé òsì tá a máa ṣe kí. Bẹ́ẹ̀ dẹ̀ ni ẹni téèyàn kọlù èèyàn ó wo dáadáa. Ṣọ̀ún tó débẹ̀ yìí tí ìpẹ́ tó ti ń gbé ọ̀pọ̀lọpọ̀ nǹkan gidi ṣe lẹ́nu ìgbà tó débẹ̀ ó ti ń gbé àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan dáadáa ṣe ó ti ń gbé àwọn nǹkan ọ̀pọ̀lọpọ̀ dáadáa ṣe nílùú. Níta afẹ́ ni wípé ẹ fọwọ́sowọ́pọ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ kan wá ń jáde lórí rẹ̀ tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ò mọ̀. Lóòótọ́ ọba ló ní mọ́sálásí Ògbómọ̀ṣọ́ ó tulẹ̀ fún wọn ní o torí pé Ààrẹ Ọ̀nà Kakanfò Tóyèjì Àkànní Alébíoṣù Ògbómọ̀ṣọ́ mùsùlùmí ni mo ti sọ several times muslim ni ojú aburú mọ̀pọ̀ ọmọ ẹ̀ tó jẹ́ Kakanfò mùsùlùmí ni Tóyèjì Àkànní Alébíoṣù mùsùlùmí ni. Ọba máa ń fún àwọn èèyàn nílẹ̀ ẹ fi kọ́ mọ́sálásí ìdílé mi a sì máa ń fún wọn lẹ̀ nínú gbogbo ìlú tí ń bẹ nílẹ̀ Yorùbá gbogbo ìlú tí ń bẹ nílẹ̀ Yorùbá Ìbàdàn mo ti sọ Ìbàdàn nìkan lolúbàdàn yan ìmáàmù fún wọn tó pé wọ́n ti létò wọn bí wọ́n ṣe ń yàn tí kódà jọ tí wọ́n bá ń wé láwà ní ìmáàmù Olúbàdàn ó gbé ọ̀pá ránṣẹ́ pé tó àwọn náà wá ṣẹ̀yẹ fún ọba nìkan ṣe pé gbà wọ́n bá wá mú ìmáàmù tán wọ́n wàá mú lọ lé Olúbàdàn wọ́n ṣe ń bàdàn Ìbàdàn nìkan ló ti yàtọ̀ bẹ́ẹ̀ làwọn Kristẹni náà ń ṣe tiwọn ṣùgbọ́n gbogbo ilẹ̀ Yorùbá yòókù ẹ wo ìgbà tí Aláàfin Ọ̀yọ́ ti gbéṣẹ̀ bàbá ìmáàmù Ọ̀yọ́ ti gbéṣẹ̀ torí pé wọn ò tí ì jẹ Aláàfin Ọ̀yọ́ ìní ò tí ì jẹ wọn jẹ ìmáàmù adelé ni wọ́n ń lò lọ́wọ́ torí pé kí ni bàbá Aláàfin ló mú ìsìláàmù wọ Ọ̀yọ́ Aláàfin Àtìbà iná ló ṣe ọkọ̀ fi mọ́sálásí àkọ́kọ́ lélẹ̀ ńbẹ̀ ṣùgbọ́n nìbàdàn bí àwọn akọni ṣe wá free hand ní ọ̀pọ̀lọpọ̀ àwọn akọni ní ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn àṣìlá àwọn ìjòyè ìpìlẹ̀ àríbí mẹ́ta tí wọ́n jẹ́ mùsùlùmí àtúwárà àwọn ọmọlẹ́yìn àwọn míì ṣàṣà ní àwọn ìdílé jagunjagun ìpìlẹ̀ tí ò sí mùsùlùmí kọ̀ọ̀kan nínú wọn àwọn ìwọ̀n kóra wọn jọ the first mosque kí wọ́n ibo Olúyọ̀lé lówó láyé ọpẹ́ àgbé kí wọ́n tó wá fún wọn níbi tí central mosque ọjà Abbas ti sin wà. ìní Ìbàdàn nìkan ìní ọba yìí ti yan ìmáàmù fún wọn bí ọba yìí ṣe wá yan ìmáàmù fún wọn nìbàdàn síbẹ̀ náà ìmáàmù abẹ́ Olúbàdàn ló wà abẹ́ Olúbàdàn ló wà táwọn ọba bá lọ
sílé Olúbàdàn wọ́n ó kúnlẹ̀ wọ́n ó dẹ̀ ṣàdúrà fún Olúbàdàn ni wọ́n á kúnlẹ̀ tẹ́ ń bá kúrò ní yídì wọ́n gbàlé ọba lọ wọ́n ṣàdúrà fọba kí wọ́n tó máa ṣẹ́rí relé gbogbo àwọn àfáà náà wọ́n bá wọn lọ léyìí tí ń show culture wa léyìí tí ń show respect fún ọba wa ń show culture ń show respect fún ọba ìlú tó ṣe pé ìlú àwọn jagunjagun nìyẹn o ìlú tó ṣe pé irúwó ògiri wa ni o wọ́n ń show culture wọ́n dẹ̀ show respect fún ọba bẹ́ẹ̀ náà lọ́wọ́ pápá wàá rí t'Ògbómọ̀ṣọ́ wá jù yún lọ ọba ní yẹn ìmáàmù l'Ógbómọ̀ṣọ́ Parakoyi ọ̀rọ̀ tí Parakoyi tí wọ́n jó jáde àáfàá mi kan ṣe wáàsí àbọ̀sọ̀rọ̀ náà ni tó ní Parakoyi bàbá lè mọ́mù mo rò bá àáfàá mi ọmọ túmọ̀ Parakoyi àáfàá mi ọmọ túmọ̀ Parakoyi ṣé ọ̀rọ̀ pé Parakoyi ìníkíní kan ló bẹ̀rẹ̀ sẹ́ẹ̀mọ̀ pé olórí oníṣòwò ní ń jẹ́ Parakoyi torí pé inú wọn wá ń jẹ́ mùsùlùmí wọ́n ń ná owó sẹ́sìn wọ́n ń ṣe àtìlẹ́yìn abẹ́rò pé oyè Parakoyi wà nínú oyè ìlú irọ́ o oyè ìdálọ́lá ni o oyè Parakoyi ẹ lọ béèrè dáadáa tọ́pọ̀lọpọ̀ lúmi bá tó mọ olóyè àgbà nílùú wọn ò mọ bẹ́ẹ̀ ṣe ń toyè ní oyè Parakoyi oníṣòwò bíi bàbá lọ́jà olórí ẹni tó ṣe pé òun lolórí alárísìkí ni wọ́n fi ń jẹ Parakoyi tó sì ń ná àrísìkí rẹ̀ sílùú ni o ìtumọ̀ Parakoyi nù o ìtumọ̀ Parakoyi nù lẹ́ẹ̀fì máa ń gbọ́ Parakoyi oníṣòwò bọ́nà bí ìbá tó wà ń bẹ̀ á sọ fún wa àmọ́ lọ́wọ́ ẹ̀ ká dúró lórí èyí torí náà bó ṣe wá rí náà tó ṣe wípé yíyan ìmáàmù Ṣọ̀ún ló lágbára rẹ̀ ẹ wá tún já àlàkóyè wa kì í ṣe pé Ṣọ̀ún náà kẹ̀kẹ́ nìkan mẹ́lẹ̀ ni pé èmi mo lágbára rẹ̀ ọ̀yà jẹ ìmáàmù irọ́ o wọ́n ní àwọn ìjọ o ní mọ́sálásí àwọn ni wọ́n yan ìmáàmù láàrin wọn o nígbà wọn bá wá yàn tán wọ́n lọ mú bá Ṣọ̀ún ni pé ẹni tá a fẹ́ wé láwà nínú ẹnu òun ó ti kù láti lé torí pé Ṣọ̀ún èé ṣe kò sí nínú rọ́bítà kò sí nínú àwọn ìgbìmọ̀ àwọn alálàáfáà Ògbómọ̀ṣọ́ nígbà wọn bá yàn tán láàrin wọn wọ́n wá ẹsẹ̀ lọ mú bá Ṣọ̀ún pé ẹni táwọn fẹ́ wé ńlá wà nínú yóò gba ìta Parakoyi kọjá torí pé tí nǹkan bẹ́ẹ̀ bá ṣẹlẹ̀ wọ́n wá àtìlẹyìn àwọn olóyè torí ẹkúmọ̀ dúdú lẹ́ ń dùn ní ìsìn náà ìmáàmù tẹ́ fi lọ bàbá wa tí bàbá wa láwọn ọ̀jẹ́ Olúbàdàn pé bàbá pé bàbá nǹkan ó dẹ̀ wù mí ní ọdún 1940 ó wù mí kẹ́ ẹ jẹ ìmáàmù Ìbàdàn nígbà ni bàbá wa ìmáàmù náà kojú ó gbèsè ní 1940 yẹn ìmáàmù 3 ló jẹ nìbàdàn tí wọ́n ń tẹ̀léra wọn bàbá wa ní bẹ́ẹ̀ ṣe ń tọrọ ẹ̀ fún mi náà ní òjò wù mí bẹ́ẹ̀ ṣe ń tọrọ ẹ̀ fún mi náà ní òjò wù mí kí ló dé àwọn èyí du ìmáàmù ẹ bá mi sọ pé kí n jẹ dàdá ní ẹ tí ọmọ pèrò àbẹ tí ọmọ gbálẹ̀ mọ́sálásí lè máàmù ni bàbá ẹ̀yin lè du ọba kò sí láìfí ń bẹ̀ ṣùgbọ́n ìmáàmù wọn èé dù ẹ ń bá du ìmáàmù tó sì fi jẹ́ òun àtàwọn tí ń kírun lẹ́yìn rẹ̀ Allahu Akbar òun ò ní kọjá etí wọn ibi tí ń gbọ́wọ́ dé létí. ìní bàbá fi wá pé bàbá wa Bàásùnù tí wọ́n jẹ ní ọdún 1940 tẹ́ fi di 1982 fúnra bàbá yìí lọ sọ fún bàbá tiwa Yúsà Ògbọ́ntàlà pé bàbá ìmáàmù tó yẹ kí bàbá àrẹ ọjọ́ tẹ́ni fún wọn lọ rólé ìmáàmù tó yẹ kí bàbá àrẹ ó jẹ mọ́ jẹ wọ́n lè wá fi klọ́ọ̀sì kan sí pé wá tí n bá ń wé láwà ní fún ọ lọ tọ́kàn kú kí n ta kókó rẹ̀ kí n jù ú lẹ̀ tẹ́nìkan wọn ní mú ìlí ọlọ́jẹ lè mọ́mú iná ó sì jẹ́ ibẹ̀ náà ní ti máa tú lórí rẹ̀ tí wàá wẹ̀yìn wọ́n máa bọ̀ wá jókòó tí ń wù ẹlòmíì pé wọ́n èé du lè mọ́mú ṣe náà kọ́lá wá ń dùn ní ṣetán lọ́bì bó lẹ́sẹ̀ rò pé yóò rí ọlọ́run sì tó wá kẹ́ ìwọ ìmáàmù Ògbómọ̀ṣọ́ ó fi ọmọdé ara jẹ́ léyìí tó ṣe pé iṣẹ́ ń pọ̀ fún ọ láti ṣe ọlọ́run wá tó kẹ́ ọ ọlọ́run wá gbé ọba tó ṣe pé ó kàwé ó ní ìrírí ó tún wá lówó tara rẹ̀ kì í sọba tó wọ̀ bíà
tí ìsọba tó ṣe pé ń gbò débẹ̀ ní ìsìlẹ̀ ti máa gbọ́ kábíyèsí ti gbẹ́sẹ̀ lélẹ̀ wa o. Gbogbo àwọn nǹkan tí kábíyèsí ń ṣe làwa ń gbọ́ torí pé mi ò tí ì lọ ẹ rí i pé gbogbo àwọn ọba tí wọ́n jẹ kò tí ì sí ta tí ì lọ ọba àti ìlọ bá bàbá mi Asẹ́yìn Olúfọ́n àwọn náà ti jẹ àti ìlọ s'Ógbómọ̀ṣọ́ ọ̀pọ̀lọpọ̀ bá ńlá àti ìlọ kábíyèsí mi ọba Ọ̀tà Àwórì àwọn náà ní ká wá àti ìlọ ẹni odidi ọ̀rọ̀ omi ẹ̀rọ tómi ẹ̀rọ ṣe máa yọ nílùú kábíyèsí nìkan dáyàkọ́ ẹgbọ́n tí gómìnà sọ gba kábíyèsí náà kò sérú ọba báwọn tí wọ ìmáàmù wá lóríire pé lásìkò rẹ nírú ọba bá ń jẹ tó yẹ kẹ́ ẹ jọ fọwọ́sowọ́pọ̀ kábíyèsí ẹ jèbùrẹ́ àwọn olùgbẹ́bẹ̀ ni o ẹ fọwọ́ wọnú torí ẹ ní rorò àgbà tó rorò kì í kó èèyàn jọ abẹ̀yìn ni kábíyèsí wa sọ wọn Ògbómọ̀ṣọ́ torí pé onílù ò ní fẹ́ kó tú Ọlọ́run ló mọ ìdí tó fi gbé yín wá lásìkò yìí kéde ẹ sáwọn ní the first Christian tí ó kọ́kọ́ jọba ó dàbí àwọn èèyàn mi níwò ni bẹ́ẹ̀yàn bá jẹba àwò mùsùlùmí ní ọ̀jẹ̀ mi ni ẹ̀yin ẹ̀ sì á máa parọ́ ọba Samuel Abímbọ́lá ńkọ́ ṣé kìí ṣe Christian àbí ṣé mùsùlùmí ní jẹ́ Sàámú ọba Sàámú Abímbọ́lá Samuel Abímbọ́lá Christian ti jọba rí ní Ìwó Christian ti jọba rí l'Ógbómọ̀ṣọ́ Christian ti jọba rí nílùú Ìbàdàn ọ̀rọ̀ pé kéèyàn jẹ́ lẹ́sìn kọ̀ọ̀rọ̀ tiwa ni pé bó ní lọ síwájú òsì balẹ̀ Yorùbá làwa wà áfítà. ìwọ bàbá mi chief imam Ògbómọ̀ṣọ́ àwọn Fúlàní gún yàn lọ́bẹ wọ́n da ẹran ọlẹ̀ òkò ọyẹ́yìn padà wọ́n sì gún lọ́bẹ pa àgbọ́kẹ́ ẹ ṣe wá àṣẹ akọtẹ́ ẹ ṣe àgbọ́kẹ́ ẹ ṣe lórí múmbàrí kẹ́ ẹ fi kọ̀ndẹ́mù àwọn Fúlàní wọ́n gún yàn pa l'Ógbómọ̀ṣọ́ ọmọ Ògbómọ̀ṣọ́ wọ́n gún pa àgbọ́yìn wọ́n pa Owólabí tó wá láti Canada tó sì wá dálé sẹ́lẹ̀ tó ní fáàmù wọ́n pa ìwọ ìmáàmù Ògbómọ̀ṣọ́ ọ̀ jáde sọ̀rọ̀ kòkó ọbẹ̀ rẹ wá fẹ́ fọ́ ọwọ́ àmúra kankankankankankan ẹjọ́ ìṣẹ́tẹ́ ní ká mọ̀mọ́ dá o ẹ lọ ṣàtúnṣe ìmáàmù Ògbómọ̀ṣọ́ ẹ̀yin lẹ́ràn lẹ́ẹ̀lọ bá kábíyèsí ẹ bẹ̀ ọba bíbẹ̀ là ń bẹ ọba a ó bá ìmáàmù Ògbómọ̀ṣọ́ bẹ Ṣọ̀ún a ó bá bẹ́ẹ̀ a bá bẹ́ẹ̀ bàbá ó sì gbẹ̀bẹ̀ ẹ lọ bẹ ọba nìyẹn bọba lágídí o torí kéèsì ránran kan tí ń bẹ ní kóòtù ẹ jẹ́ kó yanjú ẹ mọ̀ pé Ṣọ̀ún lágbára ẹ jẹ́ kó yanjú bá a fẹ́ bá a kọ̀ Ṣọ̀ún ti jọba ó ti jọba eléyìí náà tèmi ni pé tẹ́yìn bá fẹ́ jọba sọ́lẹ̀tọ́ sí ṣédìílé ọba ni sọ́lẹ̀tọ́ sí láti jọba ṣédìílé wọn lọ́kàn kírísítẹ́nì ni kọ̀ọ̀kan sọ pé lóun ò ní tírẹ̀sì tẹ́lẹ̀ kò sí tọ́ka wa ṣédìílé ọba ni tó bá ṣe pé kì í ṣèdílé wọn lọ́kàn ẹ mọ̀ ẹ̀mí Ààrẹ òpin tán èmi gan ní kọ̀kọ́ mọ̀ tako ọba Ghandi wípé rárá kí kàndílé yín ò dúró lẹ́sẹ̀ gbogbo ẹjọ́ tẹ́ ẹ fẹ́ rò àràwíjàre ṣe ń táwa rò ní pé kò sì sí láìfí ìmáàmù sọ ọ̀rọ̀ kan lóòótọ́ èmi jẹ́ mùsùlùmí àwọn kándídéètì tí ń lọ tó lé lógún tó jẹ́ mùsùlùmí ni wọ́n wà tí wọ́n fẹ́ jọba ẹ̀yin méjì lẹ jẹ́ kírísítẹ́nì ìyìn lè fi mùsùlùmí lẹ̀ tẹ́sù tó wá jẹ́ jẹ̀mọ́ mi kí wá sọ̀pọ́ọ̀tì ẹ̀yin kò sí láìfí ń bẹ̀ èèyàn lè sọ̀pọ́ọ̀tì èèyàn tí ò tó parọ́ kò sí láìfí ṣùgbọ́n wọ́n ti jẹ́ ọba tán ọ̀rọ̀ àsìkò ọ̀rọ̀ òṣèlú ti lọ àsìkò kátòlú la wáyé ẹni tọ́lọ́ ń bá ní ọ̀jẹ̀ ní ọ̀jẹ̀ ọ̀dà mùsùlùmí bí o tó lé bí mùsùlùmí bí 22 or 21 wọ́n jáde christian méjì péré jáde ọlọ́run sì ní kọ́ wọ christian ní kọ́ bọ́ sí ẹ̀mà pásìkò ló tó tí kò bá sí pé ọba Afọlábí Ghandi tí ò bá sí nínú kádàrá rẹ̀ pé yọ ọ̀jọba kò ní rí jẹ kódà kó ná owó kó ju tó ju owó lọ kó tún ná góòdì mọ́ kò ní jọba ojú ètò owó ẹja wà lálàáfíà l'Ógbómọ̀ṣọ́ ìmáàmù gbogbo ẹ̀yin bàbá àdínì ìyá àdínì gbogbo yín pátápátá ẹ péjọ ẹ̀yin àgbààgbà ẹlẹ́sìn nílẹ̀ Ògbómọ̀ṣọ́ ẹ péjọ ẹ̀yin àgbààgbà joyè l'Ógbómọ̀ṣọ́ ẹ péjọ torí wípé ṣé ti ìbànújẹ́ ti bàbá wa Christopher Alao Akálà sósì tán lára wa
ẹ mọ ọ̀fọ̀ ńlá tó jẹ́ fúnlẹ̀ Ògbómọ̀ṣọ́ àti fúnlẹ̀ Yorùbá lápapọ̀ àtàwọn táwa tá à ń bẹ ń bàdàn torí àkàlà kan Ògbómọ̀ṣọ́ kan Ìbàdàn kan ni. Ọlọ́run wá fẹ́ tù wá lójú, Ọlọ́run wá gbé ọba dìde fún wa sásìkò làwa ní ronú kò lè tí ìyọ́pọ̀lọpọ̀ èèyàn ẹ jẹ́ kí wọ́n bẹ̀rẹ̀ sí ní mọ̀ lẹ́nu iṣẹ́ tí Ṣọ̀ún débẹ̀ ẹ jẹ́ wọ́n tú àṣeyọrí Ṣọ̀ún jáde lẹ́nu iṣẹ́ tó gorí àpèrè tí ò sí ìsàwọn borí social media tẹ́lómi ọmọ ṣe làwùlàwù lọ́tún làwùlàwù lósì tí Ṣọ̀ún sì ń ṣe jẹ́jọ́ nítorí Ọlọ́run ẹ kú mọ̀ mí mi ìṣe tí ń tojú bọlé kan kiri àgbẹ̀ torí ìjọ tí mo ti ń sọ pé mo fẹ́ lọ rí kábíyèsí ọlọ́fà o ọdún kẹta lè pé tí n bá lọ rí kábíyèsí ọlọ́fà yìí ń gbòdìdì ọkọ̀ kúrò lọ́dọ̀ wọn ní sẹ́mo torí ẹ̀ lọ àwọn tó mọ̀ mí ó ò lè fún mi ní ìtọ́lọ́run ò fún mi ìtọ́lọ́run sì fún mi ò lè gbà ṣùgbọ́n ká sòdodo ọ̀rọ̀ ẹjọ́ ẹ̀yin àgbààgbà ẹ̀sìn nílùú Ògbómọ̀ṣọ́ ẹ̀yin àgbààgbà nílẹ̀ Ògbómọ̀ṣọ́ gbogbo ẹ̀yin ọ̀tọ̀kùlú l'Ògbómọ̀ṣọ́ nílé lẹ́yìn odi ẹ parí ọ̀rọ̀ yìí ẹ jẹ́ kí àkọ́kọ́ kí ìmáàmù Ògbómọ̀ṣọ́ mọ̀ pé bó ṣe wù kí igi mú alágbàro ogun tó ẹni ó gbógun fún lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀mi náà ṣe jẹ́ mùsùlùmí ọjọ́ orí ń bẹ́ẹ̀ pẹ̀lú bàbá Olúbàdàn ilẹ̀ Ìbàdàn wọn ò lè ìmáàmù ilẹ̀ Ìbàdàn wọn ò lè rí Olúbàdàn fi kí n wá kí n máa wù kí n tó gbé torí pé mo jẹ́ mùsùlùmí bí bẹ́ẹ̀ pọ̀ ẹ̀ sì lè bá lọ́wọ́ àwọn tó lágbàlagbà làwọn ọmọ gbé tá a fi ń tòlù tàbá ti wá rọrọ àbọ̀sọ́rí múmbàrí ẹ̀kẹ́ kọ́ wá pariwo yín wá ní káyé ọgbọ́n tiẹ̀ mọ̀ ń tanra rẹ̀ gbogbo àwọn tí ń ṣe ṣéwù ánẹ̀kúmù Allahu Akbar tẹ́lómi ìbá gorí múmbàrí lọ́la àwọn náà wọ́n tó máa ṣe Allahu Akbar lẹ́yìn rẹ̀ àwọn kan máa gbájú ilé yín kọjá ní Ọlọ́run ní jẹ́ ti yóò débẹ̀ ilé ìmáàmù àná nù bàbá wa ìmáàmù àná ẹ lẹ́ o ìdí ilé yẹn lù ní yẹ̀yẹ́ pààyàn ju nǹkan dùbọ́n lọ ẹ lẹ́ o ìmáàmù àná ìjà àjọ nítorí Ọlọ́run ní jẹ́ ti ní orí bẹ́ẹ̀ kájọ bí ìlú bá dá sí ti méjì tọba láràlú ó ṣe tọba sì ní ìjọba gan fún rẹ̀ tó ń ṣe ìjọba tí ń bẹ nípínlẹ̀ Ọ̀yọ́ lónìí tọba ní í ṣe ìjọba tí ń bẹ l'Àbújá Aṣíwájú tọba ní í ṣe sáwa ní jókòó jẹ́ báwo la ṣe ní gbàlà ọ̀nà àlàáfíà ìwọ tó ṣe pé bí atẹ́gùn lásán bá kọlù ọ ilẹ̀ gbèlètàṣe ìrókò tó bá wó lù ọ tí ó rùn ọyányán ìjà gbọ̀nà àlàáfíà ìta àṣìṣọ́run tó bá dàbí wípé à ń bú ìmáàmù ni ẹ máa bá yí ṣùgbọ́n òdodo ọ̀rọ̀ làwọn sọ tẹ́ ẹ bá nífẹ̀ẹ́ ìmáàmù Ògbómọ̀ṣọ́ tẹ́ ẹ sì nífẹ̀ẹ́ ìsìláàmù Ògbómọ̀ṣọ́ kí ló dé wàhálà ló ní wàhálà lọ́la wàhálà èyàn àwa amọ̀bì kankan tá a ti ń sọ̀rọ̀ mọ́ orí social media ni mo sì pé Sheikh Taofeek Akeugba Gold ẹ gbéra ẹ lọ sí Ògbómọ̀ṣọ́ ẹ má ràn èèyàn lọ ẹ gbéra ẹ lọ Ògbómọ̀ṣọ́ ẹ lọ rí ìmáàmù ẹ sì rí bàbá wa Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ mo sì pé bàbá wa chief imam àgbà ilẹ̀ Ìbàdàn ẹ̀yin lọ lórí rábítà ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ gbéra ẹ lọ Ògbómọ̀ṣọ́ ẹ ṣàtúnṣe ọ̀rọ̀ ẹ kó tó bọ́wọ́ rí ṣàtúnṣe ọ̀rọ̀ ẹ ìlú Ògbómọ̀ṣọ́ ò ní bàjẹ́ o lásìkò ọba wa Ghandi Àfọlábí Láòyè ìgbà alẹ́ ọmọ lékún àwọlé ọmọ lékún ìgbà alẹ́ òní fàyà ìlú ọmọ tòrò yóò ọmọ gbòòrò yóò sì máa fẹ̀ sí ni pẹ̀lú àṣẹ Ọlọ́run ìdùnnú wa ni ká dá ààfin ká dèlù kínú owó dùn ṣe ibi tákàlà gbé Ògbómọ̀ṣọ́ déhùn ká tó rí àwọn tí ó gbé jù bẹ́ẹ̀ lọ kí ẹgbẹ̀rún ru akálà ó tó dìde l'Ógbómọ̀ṣọ́ sáà láwọn èèyàn ni ẹ̀yọ́ ọmọ Ògbómọ̀ṣọ́ náà ẹ rántí ilé àti lọ́ba o ẹ rántí ilé o omi tuntun ti rú o sáà àwọn tó ń bẹ nígbà tí bàbá wa tàná tí wọ́n jọ dìde wọ́n sapá wọn ẹ̀yin tòní náà ẹ sapá yín pẹ̀lú bàbá wa tòní ẹ lọ sílé ẹ gboyè kí bàbá fún yín lóyè oríṣiríṣi ká ẹ fi náwó yín sílùú tí wọ́n bá ń ṣe ọdún Ògbómọ̀ṣọ́ mo ti witness méjì rí inú họ́ọ̀lù máa ń kún fáfáfá ni mo ti witness méjì rí dáadáa tí mo lọ tí Ògbómọ̀ṣọ́ sì máa ń dòsìkì níta fẹ́nu èèyàn bá wọn ká tó wá padà sílẹ̀ Ìbàdàn ẹ̀já lọ sílùú Ìbàdàn ìlú àwọn jagunjagun ìlú àwọn akọni ẹ̀já wá lọ sí Ìbàdàn mẹ́jà tó fi kára wájú lẹ́rú níbi olè gbẹ́njàre olóhùn ẹ̀já lọ sílẹ̀ Ìbàdàn ẹ̀já lọ sílẹ̀ Ìbàdàn ilẹ̀ Ìbàdàn la fẹ́ lọ oríkì orílẹ̀ Ìbàdàn yẹn wá dá sí ìwádìí ń bì ní mo ti rí i. ó yẹ ẹ jẹ́ ká
dìjọ́re Ìbàdàn nílé ẹ̀bọ Olúyọ̀lé ẹ jẹ́ ká lọ mọ̀lú àwọn akọni Ìbàdàn má jà mọ́ ẹni ọba bá jà ó jìyà ọ̀tẹ̀. Ìbàdàn má jà mọ́ bí ọjọ́ tí tó jara àdúgbò ọmọ Lágelú rọra bínú jogun ó sinmi wọ́n ti ní togun làákò Ìbàdàn. Ọmọ Lágelú ọmọ ọ̀rọ̀ apáta má fi dà tí ipa ọta sílẹ̀ kíjà ó tó dé ẹni tá a tẹ̀pẹ́ ó má jagun mọ́ títún léwó ogun Ìbàdàn máa jòrò sùn. ó tó di pé àwọnú ọ̀rọ̀ Ìbàdàn ní tààràtàrà bí a bá gbàgbé ètò tá a fẹ́ ṣe nínú oṣù karùn-ún pòpókò oṣù méjì báyìí on the 25 oṣù karùn-ún May 25 tá a pè ní pàtàkì tàwọn ọmọ Yorùbá ojúṣe gbogbo wa ni láti dá sí ètò ńlá ni o àpérò ńlá ni lórí ìtàn wa pàtàkì ìtàn wa Yorùbá bí tòun ṣe ní parẹ́ títàn bá ti ń parẹ́ lọ náà láàmú rí wọn kálukú ò ní mọ ipò rẹ̀. Ìtàn Yorùbá ẹ gbọ́dọ̀ kú o ọmọdé ò bá tàn ó àbá rọ́bà ìtàn Yorùbá ẹ gbọ́dọ̀ kú o. Ìlú Ìbàdàn gbàlejò lọ́balọ́ba àwọn ìkẹ́kọ̀ọ́gùn nílẹ̀ Yorùbá tó mọ rírì àṣà àtìtàn Yorùbá ń wọ̀ lúbàdàn bíbà lọ́jọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù karùn-ún ọdún 2024 ògidì ìtàn Yorùbá gbọ́dọ̀ dẹ́lẹ́bẹ̀rí ẹsẹ̀ lẹ́mọ́ wa lọ́wọ́ yánmírí Àtàárè wa gbọ́dọ̀ máa kọ́ wa láṣà wa kíntàn ọmọ bà tán mọ́ wa lọ́wọ́ nílẹ̀ Yorùbá lójúlówó ọmọ kọlẹ̀ Yorùbá oníbodè ilẹ̀ Òtù Òjìire Ààrẹ òpìtàn ilẹ̀ Yorùbá Laji Abbas ṣe ń pe gbogbo ọmọ Yorùbá káàpàtà síbi àpérò ọlọ́jọ́ kan lọ́jọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù karùn-ún ọdún 2024 mọ́f 21 ring road Ìbàdàn òkun tinú tòde àpérò ńlá lélẹ́yìí fún gbogbo ọmọ ilẹ̀ Yorùbá àṣà àtìtàn Yorùbá gbọ́dọ̀ rẹlẹ̀ ìtàn Yorùbá gbọ́dọ̀ dàtẹ̀mẹ́rẹ̀ ó gbọ́dọ̀ máa tanná ramọ́ramọ́ ká lè máa wà lókè téńté bí gbogbo ẹ̀yà yòókù ṣe fi wá ṣàwòkọ́ṣe láàrin òpìtàn ilẹ̀ Yorùbá Laji Abbas ṣe ń lọ́gùn ẹ̀ tán pé ẹ jẹ́ kájọ dáàbòbò tàn nílẹ̀ Yorùbá ìtàn ò ní tán okùn ò gbọ́dọ̀ gùngùn kó má níbi tó ti gùn wá gbogbo okùn kò dún oríkì orílẹ̀ àṣà àtìṣe Yorùbá tí kọ́ni níwọ̀n ọmọlúàbí láwùjọ kò mọ̀ gbọ́dọ̀ sọnù mọ́ wa lọ́wọ́ káwọn ọmọ tí ń jọ́ọ̀pù nọ́ọ̀pù ọmọ padà máa kú àgbàlagbà lẹ́sẹ̀ lẹ́nu àṣà ìtàn àtìṣe Yorùbá ni ẹjẹ́ jọ ṣàpérò lórí ẹ̀ Ààrẹ òpìtàn ilẹ̀ Yorùbá Laji Abbas ó fọ̀gẹ̀rẹ̀ tán ilé ìbalẹ̀ lógun ọ̀fẹ́ yóò ju ọ ṣe gbàgbàgbà ní gbogbo lọ́balọ́ba àtàwọn agbáṣàgà ilẹ̀ Yorùbá ń bẹ lẹ́yìn rẹ̀ ojúlówó ọmọ ọkọ̀ Ìbàdàn tí fojoojúmọ́ kí tantan pé àṣà wo gbọ́dọ̀ parẹ́ lónìí ẹ jẹ́ kájọ pàdé ní mọ́f 21 lọ́jọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù karùn-ún ọdún yìí kájọ ṣàpérò lórí ìtàn àtàṣà ilẹ̀ Yorùbá a ó máa retí yín o. bó ṣe rí náà mọ́f 21 lálò ní ring road nìbàdàn pẹ̀lú àwọn tá a ti dá sí àwọn tá a bá tó fẹ́ dá sí báńkì àkáǹtà ló náà ní GTB ní báńkì àkáǹtà ló ní 0725943605 lẹ́ẹ̀kan sí 0725943605 ní báńkì àkáǹtì tí à ń lò ẹ wá já wá padà sí ilé Olúyọ̀lé ní mo rò pé láti bí ọ̀sẹ̀ tó làwọn ti ń pè mí Ààrẹ tá a bá ń ṣètò gẹ́gẹ́ wọn kọ́mẹ̀ntì ẹ sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ oyè ilẹ̀ Ìbàdàn ẹ̀fọ́ríjì mi ẹ rí i pé ní ẹnujọ́ mẹ́ta ẹ̀ bàbá wa Senator Rasheed Adéwọ̀lú Ládọjà ọ̀tún Olúbàdàn ilẹ̀ Ìbàdàn wọ́n pe ìpàdé lórí bí a ṣe jẹ Olúbàdàn tuntun níta gbọ́ ni pé gbogbo àwọn àgbààgbà oyè mẹ́sàn-án yòókù tí ẹ mọ́ ìyálòde ilẹ̀ Ìbàdàn wọn ò lọ. lẹ́yìn àwọn àgbààgbà yìí àwọn ìjòyè àgbà yìí pe ìpàdé tiwọn lẹ́yìn tí gbogbo wọn sì péjú tí wọ́n lọ. wọ́n sì wá fi léde rò pé bàbá wa Hamidu Ajibade àwọn ni wọ́n sọ̀rọ̀ pé Senator Rasheed Ládọjà wọ́n yé sọba ìjòyè ni wọ́n lóòótọ́ ìjòyè àgbà ni wọ́n lóòótọ́ ó dẹ̀ gbọ́n wọ́n jẹ́ sáwọn ṣùgbọ́n wọn ò tó àwọn ọba pè sípàdé. léyìí tó ṣe wípé gbogbo ìwé ìròyìn náà ló ń gbé. èyí tó wá jọrú ẹ̀ ni wípé látìgbà tí Olúbàdàn ọba Mahood Senator Ọlálékan Balógun ti wàjà ẹni tí Olúbàdàn kàn kò sẹ́ni tó rí níta sẹ́ni tó rí kábíyèsí tí Olúbàdàn kàn níta bàbá wa Balógun Owólabí Ọlákùlẹ́yìn ìyẹn náà tó ń já rìnrìn débi wípé àwọn ìjòyè Olúbàdàn náà ń béèrè pé níbo ni wọ́n wà
ó wá jẹ́ ọ̀rọ̀ méjì tá a fẹ́ sọ tẹ̀sí pé àjọ àkọ́kọ́ tí a bá wo gbogbo tá a bá fẹ́ tún òdodo ṣe ní ti máa dá lẹ́yìn ọ̀rọ̀ sì máa gbẹgẹ́ ó sì máa gba ọgbọ́n ìfẹ́ dá sọ̀rọ̀ ìfẹ́ sọlé lórí rárá tẹ́lẹ̀ ṣùgbọ́n nìkan wá sẹ́ndì first message kan sí mi ó wá fi rán mi létí pé ńgbà tí àwọn ará bí tí wọ́n bẹ̀rẹ̀ sí ní takò ọ̀rọ̀ tí wọ́n múra kankan pé ìjẹ́ olóyè tí mo jẹ́ olóyè ńlọ ká wọn lápá kù á pé bí ọ̀gá wọn ṣe jólóyè àtọ̀gá wọn tó kọ́ sọ̀rọ̀ tèmi ní ìbá aṣọ olóyè ni pé wọ́n fẹ́ máa ṣe fàǹdà wọ́n sì wá mọ̀ pé wọn ò jóyè kọ̀rọ̀ ìlú Ìbàdàn ní Olúyọ̀lé tí wọ́n ti bí ni wọ́n ti fún mi lóyè oyè ńlá wọ́n sì fún mi tó ju kákà máa pariwo lọ wótòwótò ààrẹ ò pìtàn kí wọ́n sì tó lè fún yàn lóyè bẹ́ẹ̀ èèyàn lè lóun jẹ oyè mo lè ní kinní kan mo jẹ tó a ní rípa oyè lára rẹ oyè táyé fẹ́ rí n tó joyè lé lórí ni tí wọ́n sì máa sọ lọ́wọ́ sọ lẹ́sẹ̀ kí ọ̀pọ̀lọpọ̀ tó gbà fún mi kó tó di wípé ẹ lọ gbọ́n tí Laji Abbas wí ẹ lọ gbọ́n tí Laji Abbas wí ó níbi tó dé ni. ẹnì wá sọ̀rọ̀ yìí pé nígbà tí wọ́n kọ́kọ́ ń fi oyè lọ̀ mí tí mò ń kọ́ pé nígbà tí wọ́n wá mú mi mọ́bi wípé ṣèbémi mọ sọ̀tàn Ilésanmí dùjòyè tá a kọ ní eléèpo pé àìjòyè eléèpo ìlókóbé eléèpo ara mi wá wálẹ̀ ẹni wá mẹ́nu lé ọ̀rọ̀ Senator Rasheed Adéwọ̀lú Ládọjà wípé bàbá pèsè mọ̀ pé àìgbà adé ọjọ́ sí ìlọ́sẹ̀lẹ̀ pẹ̀lú Senator Rasheed Ládọjà báyìí o. Now nǹkan méjì ń ṣẹlẹ̀ nínú ọ̀rọ̀ ẹ̀ tá a kíyèsí Senator Rasheed Ládọjà dúró lórí wípé ẹ mọ́ bá àṣà jẹ́ báwọn bàbá wa ṣe ń ṣe é bọ̀ ni ìjòyè ṣe tún lè jẹ́ ọba ọmọ dádé ìjòyè ọmọ dádé ẹ mọ́ bá àṣà jẹ́ kò sí adé tó wù mí o ju adé Olúbàdàn lọ ẹ má dé o torí náà bẹ́ẹ̀ bá láàyè kì í sì ṣe gómìnà wa ìsìn in ló ṣe ètò yìí rárá o ẹnjìnà Olúṣèyí Mákindé kọ́ o ilé ọ̀pọ̀lọpọ̀ tọ́rọ̀ bá ṣẹlẹ̀ ìgbẹ́lòmíì bá gbọ́rọ̀ ní ọmọ múra kankan kò tiẹ̀ rújú ntọ́hàn gbangba ni ẹ lọ Google ẹ̀ ayé Senator Isiaq Abíọ́lá Ajímọ̀bí ni wọ́n ti ṣe kí sì ní tọ́fà ẹgbọ̀n bí ìgbà ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ yìí náà ni kábíyèsí wa yìí wọ́n kó ẹjọ́ àná wá bá ní ìgbà bàbá ò tí ì gorí àpèrè bàbá ńlá àwọn lọ̀rọ̀ ẹ̀ ti wà ńlẹ̀. Senator Isiaq Abíọ́lá Ajímọ̀bí Ìbàdàn wọ́n múra wọn láwọn fẹ́ gba state Ìbàdàn fẹ́ gba ìpínlẹ̀ rẹ̀ Enugu ti ní tiẹ̀ Kano ti ní tiẹ̀ Ìbàdàn kó náà dá state kan ní wọ́n sì rí pé ilẹ̀ Ìbàdàn tóbi ilẹ̀ Ìbàdàn land àti Lagos state díẹ̀ wọ́n fi yọra jura wọn lọ ọ̀dà wọ́n wá tó wá mú mọ́ Ìbàdàn Ìbàràpá pé tí wọ́n bá lọ Ìbàdàn Ìbàràpá ni o Ìbàràpá ọba Ìbàdàn lọ ó jẹ́ plan tí wọ́n ní Ìbàdàn àti Ìbàràpá ó jẹ́ plan tí ń bẹ ńlẹ̀ ṣùgbọ́n nílẹ̀ Ìbàdàn ilẹ̀ Ìbàdàn tóbi 11 local government la ní nígbà wọn tó gégégé láyé Ajímọ̀bí àwọn ìdàgbàsókè tí wọ́n gé ó tún pọ̀ Olúbàdàn nìkan ni wá ń jẹ́ ọba wọn béèyàn bá dé Ọmí Àdìó béèyàn bá dé Ìdó nínú Ìdó local government lọmí Àdìó wà Lápátá wà ìní Ìlàjú wà tó fi lọ dé Etí Odò Ògùn ìní Àwọ̀tán Lápẹtẹ wà Ìlólógún Ẹrú wà Ìlàkùfó wà
ọlọ bámbámbámbám alákùnrin ẹ̀sán gbogbo ẹ̀ lọ mélòó léèyàn fẹ́ mọ̀ bẹ́ẹ̀ bọ́ bá ṣe ń wá náà láàmú rántí ìdó nìkan nu lálùpọ̀ ń bẹ ẹrùn mú ń bẹ lọ́nà àwò olódó ń bẹ òkì ń bẹ lọ́nà àwò Lágelú local government ni bẹ́ẹ̀ náà ní tẹ́ bá lọ sẹ́gbẹ́dá bẹ́ẹ̀ ní tẹ́ bá lọ sólúyọ̀lé bá a ṣe nínú ìjọba ìbílẹ̀ 11 tá a wá ní Olúbàdàn nìkan lọ́ba wọn adé ìlẹ̀kẹ̀ lolúbàdàn ń dé tó gbé adé tó ga jù tá máa dé ńlẹ̀ Yorùbá ọ̀dà náà tí Olúbàdàn bá wá ń lọ ibì kan ẹ̀yin ìjòyè torí pé ẹ̀yin ọ̀dádé ẹ̀ẹ́dẹ̀dẹ́ akoro orí ògbófo wọn ì rẹ́kọ́gnáìsì yín lẹ́yìn Olúbàdàn ìyẹn kan ẹlẹ́ẹ̀kejì àwọn ìgbèríko tó ti ń dìlú nílẹ̀ Ìbàdàn àbí ṣé èèyàn ó pe lálùpọ̀n lóko mọ́ èèyàn ó pe olódó lóko mọ́ oko ìyá mi sì ní lálùpọ̀n èmi gbé bẹ́ẹ̀ dàgbà lábà aṣọba lójú ṣé èèyàn ó pe lóko mọ́ ológun ẹrú ṣé èèyàn ó pe lóko apẹtẹ ọmí kèé soko mọ́ ìdàgbàsókè ńlá ti dé gbogbo ìrókò gbogbo ìjàyè gbogbo mọ́níyà ó ti dìlú gbogbo Aláké Adégbàyí ó ti dìlú tó fi lọ wọ etí odò Ọ̀ṣun ẹ jẹ́ káwọn náà mọ̀ ládé wọ́n gbé àwọn ìgbìmọ̀ olùwádìí kalẹ̀ tèmi náà sì lọ witness ńgbà yẹn wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe lóríṣiríṣi àwọn tó fẹ́ gbadé ń kálukú mẹ́rin wá àwọn kan pilẹ̀ ń bẹ́ẹ̀ táwọn pilẹ̀ ti ń dádé tẹ́lẹ̀ kó tó di pé Ìbàdàn stop wọn níjọ gbogbo ẹ̀rí náà wọ́n mú wá ọ̀dà táwọn ilé bá wá dádé bẹ́ẹ̀ sì ni gbogbo ìgbèríko orílẹ̀ Ìbàdàn wọ́n máa ń bẹ lábẹ́ mọ́gàjí ni bí ilẹ̀ ṣe pọ̀ tó ń bàdàn ó ń kálukú lọ́mọlẹ̀ rẹ̀ wọ́n máa ń bẹ lábẹ́ mọ́gàjí mọ́gàjí èsì ìṣẹ́gbẹ́ baálẹ̀ Ìbàdàn kankan mọ́gàjí kìí ṣẹgbẹ́ baálẹ̀ Ìbàdàn mọ́gàjí èso lóyè ìlú o ọ̀rọ̀ lé bàbá rẹ̀ ní òkè tí ìjòyè o mọ́gàjí dàbí ẹni pé máa ṣe wọ́mí ọ̀pọ̀ àbọ̀yọ̀ lè wọnú tíìmù ẹ foríjì mi mọ́gàjí láti mú yóò di jagun bóyá jagun Olúbàdàn àbí jagun Balógun tí mọ́gàjí wà fún mi bó ṣe wá mọ́gàjí ṣe wá rí ojú àwọn baálẹ̀ lọ tòró ní ọ̀yàn baálẹ̀ now tá a bá wá ti fi àwọn baálẹ̀ yìí tá a ti sọ wọ́n di ọba wọ́n sì máa ń dọ̀bálẹ̀ fún mọ́gàjí ni wọ́n máa ń bọ̀wọ̀ fún mọ́gàjí ìjẹ́ wọn ò lè ṣe bẹ́ẹ̀ mọ́ wàhálà bá dé a sì fẹ́ kí dàgbàsókè ọba lù mọ́gàjí tí èso lóyè tí ètí ìdólóyè ìlú mọ́gàjí ilé tó rólé mọ́gàjí pólísì méjì mọ́gàjí tí ò rólé ń bẹ tó rólé ń bẹ èyí tá a bá kan ẹkẹ́ mọ́lé rẹ̀ ní mọ́gàjí ìlú inú wọn ti lè mú tá àlàfo bá sílẹ̀ tólúbàdàn bá jẹ ní ìsìn àlàfo ó sílẹ̀ Ààrẹ ni tá a fún lóyè tí ó di jagun tá a sún òye lọ sókè padà bó ti ṣàlàyé yìí ní bí ọ̀sẹ̀ bíi 3 sẹ́yìn bó láti wá fẹ́ ṣe ọ̀rọ̀ tó mú wàhálà wá láàrin àwọn mọ́gàjí bóun ó ṣe fi àwọn ọmọọṣẹ́ bàbá àwọn jọba láwọn lórí ọ̀dà ẹ̀wá já padà sípìlẹ̀ àwọn mọ́gàjí gangan abẹ́ẹ̀ta làwọn gan wà nínú ìlànà ilẹ̀ Yorùbá àbẹ́ngbò tí wàá jẹ́ mọ́gàjí hùn ọ̀dà àwọn àgbààgbà oyè àwọn mọ́gàjí náà ń bẹ lábẹ́ wọn ìyẹn tí wọ́n bá fà nílé wọn ó ní bá a ṣe pín ilẹ̀ Ìbàdàn ìjọba ìbílẹ̀ 11 ní bẹ̀ ń bàdàn àwọn àgbà oyè 10 pẹ̀lú ìyálòde àwọn ni wọ́n mójútó tó bá wá rí báyìí ẹja fún àwọn àgbà oyè 10 ní adé tá a bá wá fún wọn ládé wọ́n wàá jẹ́ senior sí àwọn tá a fẹ́ fún ládé ní àwọn
ìletò ìlú tó ń bẹ lórílẹ̀ Ìbàdàn. Olúbàdàn wà máa jẹ́ Imperial Majesty láti His Royal Majesty. Aláàfin Ọ̀yọ́ nìkan ní Ọ̀yọ́ state la lo Imperial Majesty fún tẹ́lẹ̀. Ajímọ̀bí wọ́n parí ẹ̀, wọ́n fún Olúbàdàn ní Imperial Majesty. Inú bàbá dùn pé ibi tí wọ́n gbé mi sí ńgbọ̀ wá di wípé kí wọ́n máa fún àwọn ọba aládé. Olúbàdàn takò tí wọ́n wá tún wá gbọ́ yí pé bàbá mi Olúbàdàn Adétúnjí ni o, tí wọ́n tún wá gbọ́ yí pé wọ́n fáwọn olóyè ní adé. Olóyè ṣe lè máa dádé, èmi Olúbàdàn ọmọ dádé àti ẹ̀gbọ́n tàwọn baálẹ̀ ìgbèríko mo mọ̀ pàdé wọn ò lè tó adé tèmi náà, wọn ò sì tó bẹ̀ kí wọ́n dọ́dọ̀ mi kí wọ́n má dọ̀bálẹ̀ fún mi gẹ́gẹ́ bí ọba, tó rò pé ọba ńlá ti ń gbà dọ̀bálẹ̀ ọba ẹbẹ̀ lórí kí wálẹ̀ Yorùbá, wọ́n dọ̀bálẹ̀ fún mi ni. Ṣùgbọ́n àwọn olóyè mi bàbá àwọn náà wọ́n dọ̀bálẹ̀, àkíyèsáde onílẹ̀kẹ̀ wọn dé níbo wá láàfin tí wọ́n wà. Bàbá wọn láàfin ààfin yín náà ni, ṣé wọ́n gbà ààfin lọ́wọ́ mi ni? Bàbá wọn gbà ààfin lọ́wọ́ yín ẹ mọ̀ láti lè bu ọlá fún yín ni. Irú ọlá èwo nu? Olúbàdàn yarí. Nígbà náà Senator Rasheed Adéwọ̀lú Ládọjà ń bẹ pẹ̀lú kábíyèsí Olúbàdàn ilẹ̀ Ìbàdàn àná. Kò gbà, ó sì dúró ṣàtìlẹ́yìn fún Olúbàdàn ilẹ̀ Ìbàdàn. ọ̀rẹ́ wá dé kóòtù ọlọ́lé ẹjọ́. Bàbá wa tó di ààrẹ CCII ilẹ̀ Ìbàdàn lónìí, Barrister Ọláníyì Ajéwọlé, àwọn ni agbẹjọ́rò Olúbàdàn ilẹ̀ Ìbàdàn. Tẹ́ bá rí àwọn fídíò ààfin tí mo fi hàn wá, adúpẹ́ lọ́wọ́ àwọn tá bá wa wo fídíò náà tá bá wa pín. Ìgbà tí mo wo kíní ẹ̀ last mo dé bó ti lé ní 500,000 àwọn èèyàn tó ti wò. Ààfin Olúbàdàn tá lọ fi hàn wá. Barrister Níyì Ajéwọlé, àwọn ni ààrẹ ẹgbẹ́ tó so gbogbo ilẹ̀ Ìbàdàn pọ̀, gbogbo ọmọ Ìbàdàn. ẹ̀rí bí mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run fún ààfin yẹn. Ìyọ́n mọ̀ pé nǹkan kí sẹ́sẹ̀ ràgó. Àwọn wá lágbẹjọ́rò Olúbàdàn gbogbo tí ń lọ ń gbà náà. Wàhálà ẹ̀ wá ń bẹ, wọ́n parí ẹ̀, wọ́n yanjú ẹ̀. Àwọn ìjòyè ọ̀lọ́ ààfin mọ́, Ládọjà ń lọ ààfin. Nígbà ọ̀yá wọ́n parí ẹ̀, wọ́n ń lọ ààfin. Àmọ́ tí wọ́n bá ń lọ ààfin, wọ́n ó gbé adé wọn lẹ̀. Ìní ẹ mọ̀ wá ààfin. Àmọ́ kí ni sáyẹ́nsáyẹ́n bèbí characteristics of Aare sáyẹ́nsáyẹ́n tẹ́ gbé sórí ẹgbẹ́ ilẹ̀. Ilé nígbà náà ló di àdéhùn páálí tí àwọn ẹlẹ́sìn ibo ni ẹ wọ́n sì máa ń pè wá lọ́ba aládé onípáálí tó gbé gbogbo òwe ìròyìn ló gbé àdéhùn páálí. A rí i pé nígbà tí màá joyè Ààrẹ òpìtàn, bàbá wa Balógun ilẹ̀ Ìbàdàn ń bẹ láàfin jọ náà, olóyè Olúbàdàn méjì ń bẹ láàfin níjọ́ tí màá jẹ oyè Ààrẹ òpìtàn ilẹ̀ Ìbàdàn. Torí tí Olúbàdàn bá fẹ́ fún yàn lóyè ìdálọ́lá kì í ṣe dandan kí gbogbo olóyè ò pèsè. Olúbàdàn lè pe èèyàn méjì, ó lè pe olóyè àgbà méjì pé ẹ wá a fẹ́ fún lágbájá lóyè. Àwọn olóyè míì náà tún wá lè wà ńbẹ̀ bẹ́ẹ̀ ṣe máa ń ṣe ńlẹ̀ Ìbàdàn lọ. Tí bó bá sì wo gbogbo wọn ẹjẹ́ á lọ. Ẹ rí i pé ńgbà yẹn wọ́n ń lo ààfin ọgbọ́n ọ̀rọ̀ adé dẹ̀ ti wà ńlẹ̀. Bàbá wa gbéṣẹ̀, kábíyèsí Olúbàdàn ilẹ̀ Ìbàdàn ọba Àkànmú Adétúnjí Ajé Ògúngúnnísọ̀ wọ́n gbéṣẹ̀, Sálíù wọ́n gbéṣẹ̀. Ọwọ́ àdìgbé ta ní ògùnrí àpèrè. Ìgbà òsì Olúbàdàn ní bàbá mi Senator Rasheed Adéwọ̀lú Ládọjà, Senator Lékan Balógun àwọn ní ọ̀tún Olúbàdàn. Tàwa ní ògùnrí àpèrè o, gbogbo la ti mọ̀ pé ọ̀tún ni. Ọ̀tún sì ti gba adé. Ìlú wa sọ yí pé wọn ò lè jọba mọ́ torí wọ́n ti gbadé. Àwa sì sọ fún wọn yí pé àwa ti rẹ́ni tó ti jọba kan o, tó jọba rí ọ̀nà àbùmílẹ̀ nù ẹja àfilẹ̀. Ọ̀dà bó o la ṣe wá fẹ́ ṣe báyìí o lórí ọ̀rọ̀ yìí tí ò ní di wàhálà. Ọ̀rẹ́ wa wọ gómìnà Engineer Olúṣèyí Mákindé lọ́rùn. Ẹ rántí ètò tí mo ṣe ń gbà náà mo ní gómìnà mi òṣùká ńlá ọ̀rẹ́ ru àgbà. Ló wá di pé ọ̀rọ̀ ń lọ lọ́tùn lósì. Ọ̀dà ẹjọ́ tí ń bẹ nílé ẹjọ́
ẹ kọ́kọ́ lọ gbé kúrò ní ẹjọ́ torí pé yọ́ọ̀sì ẹ rí i pé ọwọ́lẹ̀ ká tó jẹ Olúbàdàn tèmi sì ń sọ́ngbà náà pé sẹ́nẹ́tọ̀ Lékan Balógun lolúbàdàn kan táwọn kan sọ pé rárá torí pé Ládọjà ò gbadé bàbá ní Olúbàdàn kan mo ní kéèkan wọn ọmọ akànyìn kéèkàn yìí ọ̀rọ̀ wa ń lọ wọ́n gbẹ́jọ́ kúrò ní kóòtù gbogbo àwọn tí wọ́n gbadé ńgbà náà wọ́n gbadé lẹ̀ wọ́n padà sí ìjòyè la fi wá rọ̀rọ̀ ọba ṣe la fi jọba gbogbo àwọn ọba tí wọ́n fún ládé náà ní gbèríko wọ́n gbadé yẹn padà gómìnà gbadé yẹn padà ṣẹ̀pẹ́ ńgbà yẹn náà orin tá à ń kọ ni Abíọ́lá Ajímọ̀bí gómìnà ńlá tí ń fọba jẹ orin tá à ń kọ ńgbà náà wọ́n bá dá gbogbo adé ń padà àti àwọn adé àwọn ìlú tó ń bẹ nílẹ̀ Ìbàdàn land ọ̀tọ̀ ní Ìbàdàn city ọ̀tọ̀ ní Ìbàdàn land ọ̀tọ̀ ní ìlú Ìbàdàn ọ̀tọ̀ ní ilẹ̀ Ìbàdàn ìlú Ìbàdàn ìjọba ìbílẹ̀ 5 ilẹ̀ Ìbàdàn ìjọba ìbílẹ̀ 11 tí ìjọba àpapọ̀ recognize wọ́n dádé yẹn padà nígbà wọ́n wá dádé yìí padà ẹni bàbá mi ni wọ́n fi gorí àpèrè ẹ mọ̀ pé tèmi di méjì lọ́dọ̀ kábíyèsí Olúbàdàn lẹ́bàdàn àná lókè àdú ní Mọ́tàlá sálẹ̀ Ìwó bàbá wọn jẹ́ fún mi nílé ìyá wọn nílé Bólólóje ibẹ̀ náà ilé Bólólóje ni wọ́n ti bí ìyá tó bí ìyá mi ṣùgbọ́n ilé ìyá mi tààràtààrà ọjà àgbó ilé baálẹ̀ lọ́jà àgbó ṣùgbọ́n ká gbé ìyá mi o níbo ni ilé ìyá rẹ o ilé Bóló bẹ́ẹ̀ yóò ṣe bèmí náà ní sí pé Laji Abbas níbo ni ilé ìyá rẹ o ilé baálẹ̀ lọ́jà àgbó tí sẹ́nitọ́ Teslim Fọlárin sì ń jẹ́ olóyè nínú ilé tiwa èmi ẹsẹ̀ nìkan tí wọ́n wà ní wàá sọ̀tàn ilé bàbá rẹ tí wàá máa ṣe ọmọ òkè adú ní Mọ́tàlá ni mí ọmọ ọjà àgbó ni mí lé ìyá Kàrímù sì ló kọ bàbá tó bí ìyá mi nílé baálẹ̀ lọ́jà àgbó Kàrímù lórúkọ bàbá tó bí ìyá mi èmi sì làkọ́ bí ìyá mi lọ́kùnrin Wàsílà lórúkọ ìyá mi kìí pé bàbá tó máa sọ táwọn ará ilé ìyá mi bá ti ń gbá ojú rẹ dojú ìyá rẹ lóòótọ́ táwọn ará ilé bàbá mi bá tó rí mi ó dojú àwọn èèyàn máa ń ní pé èlèrè ọmọ ni ọjọ́ ìyá ọjọ́ bàbá mo nígbà àwọn èso máa lè ẹ máa ṣe àmà sọ pé ojú rẹ ṣe àjòjú ìdátápà èmi ìdátápà Ìbàdàn ní Olúyọ̀lé mi ò lè gbé ń jàre olóhùn. náà wá gbé adé ilẹ̀ ní bàbá mi Lékan Balógun náà fi gorí àpèrè bàbá wa gorí àpèrè wọ́n ń bá a bọ̀ sẹ́ẹ̀sì mọ́pá ti gba adé lórí àwọn ọba ilẹ̀ Ìbàdàn ọ̀rọ̀ wá délẹ̀ wọ́n tún wá lọ gbé bá ẹ̀gbẹ́ òkàlùkù náà mọ̀ lọ́bì òkàlùkù ọlọ́mọ sáwà tá àti ẹ̀sìn gómìnà ẹ̀ga mọ́ tójú wá rí kí kàlọ́ ní lẹ́bàṣì yìí Mákindé lásán èmi ká fẹ́ fẹ́ máa dà àwọn gómìnà láàmú Your Excellency ẹgbẹ́lu sí báyìí àwọn àdàlẹ́ bí ọmọ bí àwọn ṣe bí wọ́n ti jí báyìí Laji mọ́ pè mí mọ́ gómìnà ẹgbẹ́lu sí báyìí kèmí ò tí ì rí nǹkan àwẹ̀ o torí ìjẹjọ ọmọ kọjá lọ́dọ̀ mo rí báwọn èèyàn ṣe ń ru nǹkan àwẹ̀ lọ kẹ̀tíkẹ̀tí níta àṣọtẹ́ ìmọ̀ sọ̀rọ̀ mùsùlùmí lẹ́nìkan Christian ṣé gómìnà Ṣèyí Mákindé jẹ́ bíi mùsùlùmí kò sì tí ì di gómìnà tó ti ń ṣe tó sì ti láàfáà tó sì ń ṣe dáadáa ẹ wo mọ́sálásí tí wọ́n wó títí tí fẹ́ gbabẹ̀ tí wọ́n fẹ́ lo bẹ̀ ẹ wo bó nìkan ṣe dákọ́ lówó ara rẹ̀ gómìnà ẹgbẹ́nu sí máìkì ẹ sọ fún gbogbo ọmọ Nàìjíríà kí lẹ fẹ́ fún mi fún nǹkan àwẹ̀ èmi ò tí ì rí nǹkan àwẹ̀ o gómìnà yìí dùn mí o ẹnjìnà Olúṣèyí Mákindé èmi ò rí nǹkan àwẹ̀ o ó ń dùn mí o tó bá ṣe pé ẹ tẹ owó sí mi ní àkáǹtì mi nu tó bá ṣe pé ẹ pè mí àwọn èèyàn mọ fóònù nọ́mbà mi tẹ́ ẹ bá sì mọ gómìnà 08023687432 bí bẹ́ẹ̀ kọ́ ìmọ̀ pariwo yín ẹ gbẹnu sí máìkì o gómìnà torí bẹ́ẹ̀ bá fún mi ní ìkàwé ní ìsìn
tí táìmù bá pé tẹ bá kúrò lórí ìjọba tá a bá jọ pàdé yìí mọ ní kọlọ wá ṣe kí wọn wá ní wá sọ̀rọ̀ kẹ wá wà bẹ́ẹ̀ gómìnà lọ́dún báyìí mo pariwo yín àní ìka àwẹ̀ mi ọjọ́ sí ń gbà ó ti di méjì o mọ́tò mi tó lásìlẹǹtì lọ́nà Ìwó sí Ìbàdàn tó parẹ́ ẹ ra mọ́tò míì fún mi o ọ̀rọ̀ bùnmí lè mi ẹ mẹ́jọ yóò gbé wa lọ gómìnà ti gbọ́ tí wọ́n bá wá dá mi lóhùn tá a fi parí àwẹ̀ gómìnà wa ẹ gbẹnu sí máìkì o. pressure wa pọ̀ lórí gọ́vnọ̀ eléyìí ó pè pàápàá àwọn ilẹ̀ Ìbàdàn tá a ti fún ládé tí wọ́n tó wá dá wọn padà sí baálẹ̀ ọba tó padà sí baálẹ̀ àpadà sí ibùlé ilé gómìnà wa ìdójútì ní lórí kábíyèsí àná wọ́n wá gbé àwọn ìgbìmọ̀ dìde lọ́tún lọ́sì bó o la ṣe fẹ́ ṣe ọ̀rọ̀ yìí ẹjọ́ pọ̀ náà ni kò sọ́nà Ajímọ̀bí náà lo ìfẹ́ inú rẹ tó fi ṣe ń gbà náà ṣàbẹ̀ pé ńgbà tí gómìnà dé àwọn èèyàn tọrọ òṣèlú bọ̀ wọ́n lọ kó sí gómìnà lórí ṣùgbọ́n nígbà táwọn èèyàn wá bá gómìnà pé kò sọgbọ́n tẹ́ ẹ lè dá ẹ padà ṣẹ̀ṣẹ̀ àárọ̀ yìí t'Ajímọ̀bí ti gbé lẹ̀ wọ́n wá padà sórí ẹ̀ gómìnà wá gbá àwọn olùwádìí dìde wọ́n wá tún gbogbo ẹ̀ńkwárì yẹn wò kò sí tó burú bí kinní yìí ṣẹ́ẹ̀sì mọ̀ yí pé Olúbàdàn tó jẹ́ òun náà ti gbarú adé ń rí tẹ́lẹ̀ ní bàbá mi Sẹ́nitọ̀ Lékan Balógun Olúbàdàn ilẹ̀ Ìbàdàn tó gbéṣẹ̀ ṣe mọ̀ pé tí wọ́n bá ń bá wọn sọ yí pé a fẹ́ dá nǹkan padà kò ní ṣàjèjì sí wọn pé àṣẹ́ngbà náà ó dá ó buyì kún wa lóòótọ́ wọn ò láàfin ṣùgbọ́n ìmọ̀ràn tèmi ọba gba gómìnà ńgbà náà ní gbígbà tọ́rọ̀ ń lọ local government mọ́kànlá ló yẹ ká ní ààfin sí tá a mọ̀ pé àwọn eléyìí o mọ́kànlá láàfin special ones sí àwọn torí pé bẹ́ẹ̀ ṣe jọba náà gbogbo àwọn local government mọ́kànlá ń bẹ lábẹ́ wọn ni tàbá wá láàfin síbẹ̀ àwọn jẹ ọba tí ó jẹ́ supreme fún wọn tí ipò Olúbàdàn bá sílẹ̀ láàmọ̀ wọn ó sì lólóyè wọn inú àwọn tí wọ́n ti wá máa yan olóyè fún wọn náà làwọn ọba tó jẹ́ ọba tẹ́ ti wà ń bẹ̀ ni ó jẹ́ pé ìlànà tí Ìbàdàn ń gbé bọ̀ upgrade ẹ̀ àmọ́ àsí ẹsẹ̀ kúrò lórí wípé títò là ń tò ṣùgbọ́n nígbà táwọn ò sì ráyè débẹ̀ táwọn ò sì lè dá sí i táwa sì ń rí àná tá à ń rí òní tá à sì fi ìtàn wo sàkúnbi tó là ń lọ. nígbà òní bá wọn Olúbàdàn ilẹ̀ Ìbàdàn tó ṣẹ̀ṣẹ̀ gbéṣẹ̀ àwọn ò lè takò pé ká dá padà pé àwọn náà ti tọ́ mùdùnmúdùn kínní ìwò pàápàá àwọn ọba lóríṣiríṣi gómìnà Ajímọ̀bí fún wọn lọ́kọ̀ sí gbogbo ẹ̀ńgbà náà lẹ́ fi wá ní wọn ó dá padà ẹ dá padà ẹ̀yin olóyè àgbà 10 ẹ gbàdé o. Sẹ́nitọ̀ Rasheed Adéwọ̀lú Ládọjà tí wọ́n ń jẹ́ òsì lánàá wọ́n ti wá di ọ̀tún Olúbàdàn lónìí ẹ̀ńtọ́ wà wájú wọn tọ́jọ́ tó ń gbà náà Lékan Balógun bàbá mi ilẹ̀ rí àwọn ti di Olúbàdàn Balógun gbà àtàwọn àsọmọgbé wọn àwọn tó wà lẹ́yìn bàbá wa wọ́n gbà Sẹ́nitọ̀ Adéwọ̀lú Ládọjà Rasheed Adéwọ̀lú Ládọjà bàbá kọ̀ ṣùgbọ́n tó jósì àtàwọn tó tẹ̀lé wọn wọ́n gbà àwọn gbà láti gba adé bàbá kí ló dé kọ̀sádé kankan táwọn fẹ́ dé sórí àwọn ju adé Olúbàdàn lọ bàbá báyé bá ń yí ká mọ́ báyé yí ọmọ yín lọ́kọ́ táyé kọ́rẹ́sì ẹni tí ọba bá gbà yìí bàbá bá fọn mú o àwọn ò gbà ẹnìkan ò lè ba àṣà jẹ́ má àwọn lọ́wọ́ pé kìí ṣe ojú àwọn ìlàsọ ó ti bàjẹ́ ìyìn tí bàbá mi Olúbàdàn ilẹ̀ Ìbàdàn ti ìjẹta tó ti dìjẹta báyìí tàbí kápẹ́ láǹtọ́dá àti ìjọ Olúbàdàn míì ìyìn táwọn náà sọ làwọn náà dúró lé lórí ok bí olóyè ló nílùú bí Olúbàdàn ló nílùú bí gómìnà ló nílùú ibi tí gómìnà ń lọ Olúbàdàn lọ àwọn olóyè yòókù lọ igi kan ò lè dágbó ṣe láì ṣe igi ńlá
wọ́n kéde fún gbogbo ayé gbọ́ gbalasè ní mọ̀pó tí wọ́n gbé adé fún àwọn ọba ilẹ̀ Ìbàdàn wọ́n dádé padà àwọn míì bẹ́ẹ̀ tí ó sì mẹ́tẹ̀lẹ́ wọn tó fi kún lẹ́yìn náà wọ́n wá fún àwọn olóyè ní adé yàtọ̀ sí bàbá mi Adéwọ̀lú Ládọjà. Bàbá mi Adéwọ̀lú Ládọjà Ẹgbàdé gbogbo èèyàn ń pè wọ́n Ẹgbàdé bàbá ní rárá o adé kan táwọn fẹ́ gbà náà ládé Olúbàdàn. Yọ́ máa lẹ́yìn ọ̀rọ̀ yìí á máa lẹ́yìn o àjàǹtí ilé ẹwà àwọn aráàlú àjàǹtí ẹwà àwọn ìjòyè ìlú àjàǹtí ilé. Torí pé ọ̀rọ̀ débi tọ́ta kókó tá a sì lè di ẹ̀bi rẹ̀ lu gómìnà Olúṣèyí Mákindé ẹkún máa rẹ̀ Laji Abbas pàjẹ́ balẹ̀rù ìyìn tí ìdí Aare òpìtàn ìtàn ọ̀bà mi lẹ́rù òdodo ọ̀rọ̀ ọ̀bà mi lẹ́rù báwa sọ pé lónìí tó bá ṣe pé ẹnjìnìà Olúṣèyí Mákindé jẹ̀bi àwọ̀ sọ ìyìn tí wọ́n bá ń lẹ̀ lánàá iná ni àwọn dé àwọn fagilé gbogbo àwọn èèyàn dìde pé ìyìn tí wọ́n fẹ́ ṣe yìí dà yóò mú dàgbàsókè bá wọn àti ráwọn ìlú mi tẹ́ ti ń kọ́ ààfin tó wá jẹ́ challenge fún Ìbàdàn náà pé àwọn àṣẹ wá gbọ́ pé àwọn ààfin ilẹ̀ Ìbàdàn míì tó wá tóbi ju ti Ìbàdàn lọ dáa ju ti Ìbàdàn lọ làwọn náà bá di Mario náà bá fi jára mọ́. Àfojúsùn gómìnà Abíọ́lá Ajímọ̀bí ànádá iná ẹ̀ ní ìjìnà Olúṣèyí Mákindé gómìnà Ìbàdàn tó ní padà sí. Bàbá mi Adéwọ̀lú Ládọjà wọn làwọn ọgbà ṣùgbọ́n kinní kan bẹ́ẹ̀ Adéwọ̀lú Ládọjà ìlú fẹ́ràn rẹ̀ ayé fẹ́ràn rẹ̀ ṣùgbọ́n ní ayé bá ń yẹ kó máa ṣọ́ra lọ́rọ̀ ayé Ìbàdàn mọ Ìbàdàn ọ̀pọ̀lọpọ̀ yóò mọ Ìbàdàn báyé bá ń yẹ ọ̀dà nígbà Ajímọ̀bí wúdé ayé ọ̀yá Ajímọ̀bí kò yẹ ló wọlé sáà ẹlẹ́ẹ̀kejì ṣèbí sẹ́nétọ̀ lásán ni wọ́n fẹ́ lọ táyé láwọn ọ̀fẹ́ Ìbàdànú ọ̀tẹ̀ Ìbàdàn sì máa dùn ọ̀tẹ̀ Ìbàdàn ní máa bẹ́ẹ̀ tí ẹ̀ mọ gbogbo ẹ̀ ìgbà tí wọ́n ń gbé tọ́ yìí jáde eré orí sinimá tí ẹni ń ṣe pé kẹ́ ẹ bá lè mọ bọ́tẹ̀ Ìbàdàn ṣe rí lọ́ fa ọ̀pá àṣẹ Aare òpìtàn gbogbo ilẹ̀ Yorùbá ní mọ̀pó Ìbàdàn ká má bá lè sọ̀rí àìrán ni lọ sógun. Bàbá ọ̀wá àgbà wàá rán yín létí irú ẹ̀ ti ṣẹlẹ̀ rí nínú ìtàn mo sì ti sọ. Náà Ààrẹ Ọ̀nà Kakanfò Kúrúnmí Ìjàyè ikú kílẹ̀ rò pó kú ikú pé ṣé àṣà ò gbọ́dọ̀ bàjẹ́ ojú mi kọ́ lẹ́sẹ̀ ba nǹkan jẹ́ ikú ẹ̀ ló kú. Ẹ ti gbàgbé ìbéèrè tí Ààrẹ Ọ̀nà Kakanfò Kúrúnmí béèrè kó tó kú nígbà mo ṣe prógámù nílọrin ní Sobi FM nílọrin ẹ̀bùn tá a fáwọn èèyàn ń gbà yẹn ẹ̀bùn olówó ńlá ni tí mo ìbéèrè tí Kúrúnmí béèrè ìjọ tí ó kú ò láyé ni pé ṣé mi mọ jẹ̀bi ọ̀rọ̀ yìí. The question now tí Senator Rasheed Ládọjà táwọn náà mọ béèrè ni pé ṣé mi mọ jẹ̀bi ọ̀rọ̀ yìí. Ìbéèrè tí Kúrúnmí béèrè nu nígbà omi ti ẹ̀yìn wọ̀gbìn Kúrúnmí lẹ́nu ṣé mi mọ jẹ̀bi ọ̀rọ̀ yìí kí ló fà á. Ọmọ Yorùbá wa gbọ́ tán Aláàfin Àtìbà ọmọ Aláàfin Abíọ́dún ni ilẹ̀ Aláàfin tó jẹ́ kẹ́yìn táyé fi rójú ayé ẹ̀ ní àlàáfíà pé Ọ̀yọ́ empire ó rójú ló ti pin Àjàgbó ló sì bí Aláàfin Abíọ́dún. Now wọ́n wá gbé Ọ̀yọ́ nígbà ogun Fúlàní lógun Elédùwẹ̀ tAláàfin Olúewu lọ wọ́n sọ àgọ́ Ọ̀já níbí wọ́n sọ di Ọ̀yọ́ Àtìbá wá jọba. Ẹni tó wá jẹ́ ààrẹ máa Àtìbà Adélù ọ̀dọ́ ló fi bí ọba fi ojú wí náà pẹ́lẹ́pọ̀ nǹkan onílàákàyè akọni ni ọmọ ètè bàbá rẹ̀ ga máa pè á máa fún bàbá rẹ̀ nímọ̀ràn. Ó wá di pé Aláàfin Àtìbá lòun fẹ́ sọdún bẹbẹ
Kúrúnmí wà lára àwọn tó ní bàbá ẹ má sọdún bẹbẹ yìí náà ti mọ̀ tún mọ ọdún bẹbẹ kò sálàáfin tó sọdún bẹbẹ tó ká ọdún wọ́n tún máa ń pè lọ́dún ikú. Aláàfin tẹ̀mí rẹ̀ bá gùn lórí oyè ìní máa sọdún bẹbẹ tàbí ẹ̀mí rẹ̀ gùn àlàáfíà tó máa jọba. Wọ́n wá fẹ́ sọdún bẹbẹ. Aláàfin Àtìbà Ìbàdàn sì ní àwọn wọ́ọ̀lọ́ọ̀dù wà, àwọn alágbára tí wọ́n ń dáàbò bo ilẹ̀ Yorùbá. Ìbàdàn wá ṣe òfin ó kù sátà tó ń múra pé òun fẹ́ sọdún bẹbẹ. Oyèsílé Olúgbòde ní bẹ̀lí baálẹ̀ Ìbàdàn. Oyèsílé ló kọ rẹ̀ torí báyé rẹ̀ la mú Christianity òyìnbó Jámánì mú Christianity wọ Ìbàdàn la ṣe pé ní Olúwa gba òde Ìbàdàn náà fi ń pè ní baálẹ̀ Ìbàdàn tí ń jẹ́ orúkọ tí ìyá ọ̀sọ́mọ ló fi wá di Olúgbòde náà ní ìtabálẹ̀ Olúgbòde nìbàdàn tí mọ̀gàjí Tẹ̀sílímì Abíọ́dún Olúgbòde ń jẹ́ mọ̀gàjí ilé bàbá rẹ̀ lónìí. Olúgbòde wá ní oríire kan àwọn ẹhàn náà tó jẹ́ jagunjagun gbáà tí wọ́n sì nífẹ̀ẹ́ ìlú wọn ò wọ̀ bíà baálẹ̀ ọlọ́kànjúà àwọn ọmọ ìjọba ṣèjọba. Ìbíkúnlé ń balógun Ògúnmọ́lá ní ọ̀tún. Wọ́n wá wà nípàdé alásàkánlẹ̀ Yorùbá àwọn èèyàn mọ́ bá ṣe máa ń jẹ baálé àti ipò baálé níjọ́un. Èmi ni mo ṣe wàhálà o tí mò ń jágbó kiri mò ń ṣèwádìí tí mo di Ààrẹ òpìtàn Ọlọ́run ti wá kẹ́mi mo wá lówó mo wá kọ́lé àbúrò mi náà wà yóò kọ́lé tì mí ìtọ́tẹ̀lé náà yóò kọ́lé tì mí mo ti wá bímọ. Káwọn wọ̀nyí kí wọ́n wá gba 20 ọdún lọ́wọ́ ọmọ mi àbọ̀gbọ̀n ọdún lọ́wọ́ ọmọ mi pàápàá tó wá kó tẹ̀ wá ṣe pé ọgbọ́n ọmọ tí mo wá bí pátá ó tó wá jọ ọmọ obìnrin mo dáràn. Tí n bá kú tí n bá lọ́mọ ọkùnrin tí àbúrò mi bá jù lọ ọmọ ọkùnrin ní ó rólé mi ní ó di baálé. Tóun náà bá kú tí àbúrò tiẹ̀ náà tó tẹ̀lé bá tún jù lọ òun náà ni ó tún di baálé lórí dúkìá mi. Bí wọ́n ṣe wá máa gbé lọ́nu títí tó ní ó fi wá kan ọmọ mi tó dàgbà tọ́lọ́mbà tó wá fẹ́ mú mi kí ọmọ ọkùnrin rẹ̀ kó tó wá jọmọ ọmọ ọkùnrin àbúrò mi kó tó jọmọ ọkùnrin tèmi lọ tí ìbá tiẹ̀ wá lọ́mọ ọkùnrin rárá òdìgbére o àṣà tá à ń lò nu. Ẹlẹ́ẹ̀kejì àwọn ẹrú ti wá pọ̀ nìbàdàn débi wípé táwọn ẹrú ìbá lọ sójú ogun ìṣẹ̀lẹ̀ kan wá ṣẹlẹ̀ ẹrú kan wá ṣẹ̀ lára àwọn ẹrú tí sì ń jagun ni tó sì mogun jà púpọ̀ ó wá ṣe ọ̀gá rẹ̀ ó bá bínú tà á. Àwọn ẹrú yòókù mú àwọn dojú ogun wọ́n bá da ọ̀gá wàhálà yìí wá pọ̀. Ògúnmọ́lá wá gbọ́ òun sì ń bẹ lọ́tún balógun wọ́n wá kó lọ bá ọ wá láálí ìjòyè pé ṣé wọ́n lè gbarú ẹ̀ pé tọ́ọ̀bá tiẹ̀ wá tà ọ̀tá fún akọni ẹ wá tà sí ìlú míì tẹ́ ẹ̀ mọ́ lé mọ́ ibi tó wà mọ́. Wọ́n wá dé ọ̀dọ̀ baálé Oyèsílé Olúgbòde wọ́n wá ṣe òfin pé ẹrú tó bá fi lè bá Ìbàdàn lọ ogun tó bá fi lè mú ẹrú méjì tó sì kó yọ wá pé witness ẹlẹ́rìí mo ti mẹ́rú méjì o mo ti kó fọ́gá mi ó ti dòmìnira ara rẹ̀. Ìlọ́fà Ìbàdàn mẹ́rú ẹrú ẹ̀ mú ẹrú àbí ẹrú mú wọn lẹ́rú lójú ogun tó bá fi lè kó fún bá ó ti dòmìnira yóò wá kúrò nílé ọ̀gá rẹ̀ yóò lọ sí ibòmíì tó bá wù yóò lọ gbé bẹ̀ yóò máa wọ aṣọ fódìdí oṣù kan láàrin ìlú tẹ́ ń bá padà délùú táyé ó rí i pé ó ti dọmọ kì í ṣẹrú mọ́. Tó bá wá ṣe pé ọ̀gá rẹ̀ yẹn wá dá sí lẹ́yìn oṣù kan yóò wá padà lọ bẹ̀. Ìdínú tẹ́ bá dé Ìbàdàn tẹ́ bá fẹ́ jẹ mọ́gàjì ìbéèrè tí wọ́n kọ́ bí ni pé lágboolé yín àwọn wo lẹ́rú yín tí wọ́n tó bá ṣe pé tí wọ́n ò tí ì kọ́ lẹ́kọ̀ọ́ ni tó débẹ̀ sẹ́ẹ̀rí ìyá onígi ẹrú ń bàbá rẹ̀ sẹ́ẹ̀rí ìyá aláta ní tá a gbọ́ ni pé ẹrú tí bàbá wa kọ́kọ́ rà ńlọ́wọ́ á fẹ́ kò jẹ́ mọ́gàjì torí pé èèwọ̀ ní nìbàdàn ò gbọ́dọ̀ pé ẹnìkan ní ẹrú. Wọ́n ṣòfin èèyàn ìpè ẹrú gbọ́dọ̀ dọ́mọ. Èyí ò ní ká tó kọ́ ìyàwó tí a bá fẹ́ ẹrú níyàwó ò gbọ́dọ̀ rán lọ sóko mọ́. Ṣùgbọ́n ẹnu klọ́ọ̀sì kan tí wọ́n fi sí nígbà òdi ayé Orówùsì tí wọ́n tó fi mí ìṣe ni wípé ẹrú tẹ́ ẹ fẹ́ yàwó ẹ má wàá jẹ́ kó ní gírèdì àbí kẹ́ wá mú ẹrú níyàwó kó wá jẹ́ ààyò yín ju ojúlówó ọmọ Ìbàdàn lọ
wọ́n ṣàtúnṣe ń bí eyín lọ́yìn lẹ́yìn wọ́n ṣe yùn. wọ́n wá ń ṣe àwọn òfin láyé oyè sílé Olúgbòde níbéèrè wá wáyé ipe torí ta la ṣe ń ṣiṣẹ́ gbogbo ayé nítorí ọmọ ni tó wá ṣe pé torí ọmọ ni kí ló dé tó ṣe pé èèyàn ó kú dípò kọ́mọ rẹ̀ ó jogún rẹ̀ àbúrò rẹ̀ ni ó jogún rẹ̀ ni ó di baálé àpàpàǹdodo. wọ́n wá rí tọ́pọ̀lọpọ̀ àwọn àbúrò ìmọ̀ ṣe ìgbà téèyàn ń ṣe wàhálà ìmí ilé bẹ́ńbi tó ti ń mọtí tí ń kóbìnrin kí tí ń ṣèranù kí òun ló wá láǹfààní àti di baálé yóò wá lo dúkìá nílòkulò nígbà tí ọmọ ń powò kò mọ́ pa kankan. wọ́n wá ṣòfin wípé tí bàbá bá ti kú tọ́mọ ẹ̀ bá kéré láti bọ́ sí orí ọlá bàbá rẹ̀ kí wọ́n yẹn nìkan nínú ilé kó máa mójútó òun náà gbọ́dọ̀ wà máa já ọ̀bọ̀ fún olóyè àgbà tọ́mọ yóò fi dàgbà àmọ́ tọ́mọ ń bá dàgbà kóró lé bàbá rẹ̀ ní tààràtààrà. wọ́n tó fi ń ṣe wọ́n tó ṣe torí bẹ́ẹ̀ lẹ́nu àwọn tó joyè irú ẹ̀ ṣẹlẹ̀ kìnìún oníbùdó ó ní ọ̀gá ìbíkúnlé òun kú sójú ogun ìbíkúnlé rólé fún un ló fi láǹfààní láti joyè ló fi bá lórí balógun ọ̀nà bòmí lèyìn. wọ́n wá ṣe òfin kọ́mọ ọmọ jogún bàbá rẹ̀ kọ́mọ rólé fún bàbá rẹ̀ ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìlànà ilẹ̀ Ìbàdàn ẹni tí ń bẹ lórí àpèrè baálẹ̀ ni oyè sílé Olúgbòde kò sì sí ọba kan tí Ìbàdàn gbà fúngbà náà ju Aláàfin Ọ̀yọ́ lọ kì í ṣe pàláàfin pàṣẹ fún wọn Ìbàdàn o ṣùgbọ́n wọ́n bá ní pé ta ń bàbá yín wọ́n gbà pàláàfin bàbá wọn torí ọ̀pọ̀lọpọ̀ wọn ẹkùn ilẹ̀ Yorùbá Ọ̀yọ́ wọn ti wá kò wá lè tí ìdòfin àfi kálàfin òlú ló ń tẹ̀ gbàm nígbà náà Ọlọ́ọ̀yọ́ ti dínkù o ṣùgbọ́n Yorùbá tún gbà pé àṣà ń bẹ wọ́n wá gbé òfin lọ bá ikú bàbá yèyé Aláàfin Ọ̀yọ́ ọba Aláàfin Àtìbà ló ń bẹ lórí àpèrè ẹ wo ibi tí mo ti lọ ọ̀rọ̀ Ìbàdàn ni o mo fẹ́ kẹ́ ẹ mọ àná kẹ́ ẹ mọ òní. wọ́n wá gbé lọ bá Aláàfin Àtìbà inú Aláàfin Àtìbà dùn òfin kẹrù ọdọmọ òfin gbogbo òfin tí wọ́n ṣe ń lọ bíi 10 ó yẹ gbogbo ẹ̀wù ó rí pọ́dà. òun náà wá bí sọ fún ẹgbẹ́ yín Ìbàdàn ẹ fẹ́ kọ́ ọmọ jogún yín ó wu èmi náà Àtìbà tí n bá dàgbà tí n bá lọ darapọ̀ máwọn bàbá mi ó wù mí kí Adélù náà jogún mi kó jogún àpèrè Aláàfin làwọn bá ní èèwọ̀ bàbá èèwọ̀ akọsẹ́lẹ̀ rí kí ni ẹ má bà nǹkan jẹ́. Aláàfin Àtìbà sáà ń wò wọ́n báyìí nígbò jẹ́ wọ́n tán ọba pé akọ̀yìngbà olórí òpìtà wàá bá ń rọ wọn tàn ẹ ǹlẹ́ o ẹ̀yin akọ́lé Ìbàdàn èyí jagunjagun tí Ọlọ́run gbélé èmi ò bá lé lọ́wọ́ ọ̀rọ̀ tí bàbá wa sọ a mọ̀ pé kò yé yín ni àwọn Aláàfin tó ti jẹ mo ti fún àwọn èèyàn ní ọ́díò ìlànà jíjẹ Aláàfin àwa tá a bá ti gbà ẹja béèrè fún ìtàn ìṣẹ̀ǹbáyé nípa jíjẹ Aláàfin Ọ̀yọ́ mo sọ tó clear wípé Ìbàdàn dúró lórí wípé tí Aláàfin Àtìbà bá kú gẹ́gẹ́ bí ìlànà Àrẹ̀mọ gbọ́dọ̀ bọ́ba kú kí ni kábíyèsí bẹ́ẹ̀ bá ti ń wọ sàárè bẹ́ẹ̀ láti mọ ẹgbẹ́ sàárè tiẹ̀ lẹ́ẹ̀lẹ́ bójì rẹ̀ lẹ̀ akọ̀yìnbá wa rọ wọn tàn kò rí bẹ́ẹ̀ Aláàfin Ọ̀rànmíyàn lọ Àjàká ń bẹ láyé Àjàká lọ rólé rẹ̀ nígbà tí wọ́n lé Àjàká wọ́n pe Ṣàngó wá nígbà Ṣàngó dé ó bẹ̀rẹ̀ sí ní tó gbé bàbá sọmọ bàbá sọmọ bàbá sọmọ bàbá sọmọ láàrin díáyín Ayíbí Òsíyàgò Òjígí ní wàhálà tí ń ṣẹlẹ̀ àwọn Aláàfin tó tẹ̀léra wọn yẹn ayé Òjígí ló wá fọ́ lójú tán àti Òsíyàgò kó tó wá dé ayé Òjígí ìní wọn wá ṣòfin wípé Àrẹ̀mọ ní ìjọba o gbogbo àwọn Aláàfin tó fi dórí kànràn ìjẹ̀gbọ̀n Aláàfin 17 tá a ti jẹ dórí kànràn ìjẹ̀gbọ̀n Àrẹ̀mọ ní ìjọba. wàhálà àwọn Àrẹ̀mọ wá ń pọ̀ wọ́n ń ba ìlú jẹ́ fáwọn ọba pé nígbà táwọn bá ń dà lóru táwọn bá ń hùwà kà
ìlú ò lè kọ ọba, wọn ò lè ní kọ́ bó sí gbáwò. Nígbà wá yé àwọn afọbajẹ, mo ti sọ ti Olúkẹ́ àti Àrẹ̀mọ Aláàfin Òjìgí. Olúkẹ́ ni Àrẹ̀mọ Basọ̀run Yamba. Basọ̀run Yamba ló bí Gáà. Basọ̀run Yamba ló bí Olúkùóyè. Olúkùóyè ló bí Basọ̀run Olúyọ̀lé Ìbàdàn tí ń ṣe ìbà Olúyọ̀lé. Mo ti sọ fún wa. Wọ́n wá fi ṣe òfin kí àwọn àrẹ̀mọ ọmọ bá láàfin kú. Ṣé bẹ́ẹ̀ ti lo sáà tó àrẹ̀mọ náà máa ń dádé o. Nígbà tó gbé ọ̀pọ̀lọpọ̀ tẹ́ ẹ̀ mọ̀. Adé wà táwọn àrẹ̀mọ tí wọ́n bá fi fọ́tò àrẹ̀mọ míì hàn yín ẹ mọ̀ rúpọ̀ bani tẹ́ẹ̀sì ní mọ̀ párẹ̀mọ ni. Àrẹ̀mọ gbogbo ńlọba lọ́la. Àrẹ̀mọ ni wọ́n èé fífá mú ọba lọ́yọ̀ọ́. Ẹ ń bá ní wọ́n fífá mú ọba lọ́yọ̀ọ́ ẹ sọ pé mo ní kọ́ mọ̀tàn aláìmọ̀kan ni èèwọ̀. Wọ́n èé fífá mú ọba lọ́yọ̀ọ́ láti pilẹ̀. Àrẹ̀mọ ní ń jọba. Gbogbo ìlú ilẹ̀ Yorùbá tó bá níyà adé kò síbi tẹ́ ń ti fífá mọ́ba. Wọ́n ó ti mọ̀ pé bàbá sọ́mọ àrẹ̀mọ. Tí ọba tó bá wá wájà ọba wá ní àrẹ̀mọ, wọn tí wọ́n ó ṣe ni pé wọ́n wà lọ wọnú ìdílé ọba tó jẹ lánàá, wọ́n lọ mú àrẹ̀mọ rẹ̀ padà wá. Débi pé àwọn ewé ń bẹ táwọn bàbá wa tó máa ń pa á pọ̀ pé kíni lọ́la túláàsì yóò bá rẹ̀ yóò bọ̀ fún ẹ̀. Ó léwu egbògi tí wọ́n tó máa ń sábà ti wà ní oyún tí wọ́n jẹ́ tó gbé ọkùnrin ní òbí. Wọ́n bẹ́ẹ̀lẹ̀ Yorùbá náà. Ìwà ni wàhálà wọn wá pọ̀ ni wọ́n fi ń bá àrẹ̀mọ fi wá ń bọ́ ọba kú. Wọ́n wà lọ wọnú ìdílé àwọn ọba tó ti jẹ, wọ́n fi wá ń mú Aláàfin wá. Eléyìí wá ni wọ́n sọ fún wọn lọ́yọ̀ọ́, wọ́n sọ fún Ìbàdàn tí wọ́n sì mẹ́rin ẹ̀ wá. 1 and 2 ní ìtàn ìṣẹ̀ǹbáyé jíjòyè ọ́díò ni. Àwa tá a bá fẹ́ gbà ẹ kàn sí mi lórí WhatsApp mi. Ẹ bá sọ pé ìtàn oyè Aláàfin màá fún wa lórí 08023687432. Mo rò pé gbà mo wà ní Noble FM ni mo ṣe program yẹn. Ẹ̀yin yẹn ní bínú gbọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ń pè mí tá a láàṣẹ rédíò program àti stop ẹ̀ láti last year. Iṣẹ́ ìwádìí pọ̀. Kò dẹ̀ sí rédíò kan tí mo bá ṣe tó mọ́ mo gbà tí mo máa ń lọ Ìlọrin, owó ara mi mo fi ń lọ. Mi ò gba wá náírà. Rédíò station tó bá ní mo gba kọ́bọ̀ lọ́wọ́ òun rí báyìí kó jáde kó wá sọ. Iṣẹ́ ìwádìí dẹ̀ ni ti ń ná wa lówó. Nígbà táwọn kan ń pariwo mi ẹlòmíì ò mọ nígbà tẹ́ ẹ̀ súnmọ́ wa lè fún mi ní tọ́lọ́run ò fún mi. Ní kẹ́ ẹ pè mí o, ẹ ń bá fẹ́ gba ìtàn ẹ tẹ̀sẹ̀ lórí WhatsApp pé ní ìtàn Jíjẹ Aláàfin Ọ̀yọ́ lórí WhatsApp ni màá ti fún wa. Mi ní kẹ́ ẹ pè mí. Wọ́n wá sọ ìtẹ́ fún àwọn akọni Ìbàdàn pé a ti jẹ Aláàfin 17 tó ṣe pé bàbá sọ́mọ ni tá a ti jẹ 17. Ẹ̀yin tẹ́ ń pè mí má wọ̀rí ń pa nẹ́tíwọ̀kì torí ẹ̀yin yẹn níjà gbádùn. A sọ pé àní kẹ́ ẹ pè wá ẹsẹ̀ tó ń pè wá ẹ̀jẹ̀ ń pa nẹ́tíwọ̀kì ní sígbà tẹ́ ẹ̀ bá rí mi pè. Èyí bókú sáyé dẹ̀rọ̀ àbí bẹ́ẹ̀ tó ń pè mí sórí WhatsApp níwà máa lu fóònù ọ̀hún pa tó dẹ̀yìn ètò orí àárín. Wọ́n wá sọ̀tẹ̀ fún Ìbàdàn pé a fẹ́ ká padà sí ìpìlẹ̀ táwọn bàbá wa fi lélẹ̀. Kárẹ̀mọ ọmọ gun orí àpèrè. Ìbàdàn gbà wọ́n sì ṣe àtìlẹ́yìn f'Aláàfin Àtìbà pé Adélù jọlọ́gbọ́n òun èso ọmọ burúkú bí àwọn àrẹ̀mọ tó ti jẹ tẹ́lẹ̀. Kí ló dé tó lè ó fi wá gbé ọgbọ́n rẹ̀ wọ sàárè lọ́jọ́ àìpé. Ìbàdàn fi wá sí àtìlẹ́yìn. Wọ́n sì pa ewúrẹ́ wọ́n múlẹ̀ pẹ̀lú Aláàfin. Wọ́n parí ọdún bẹ́bẹ́. Aláàfin tó rán wọn létí lẹ́yìn ọdún bẹ́bẹ́ Aláàfin Abíọ́dún Àtìbà ó wájà tán. Adélù múra àti gorí àpèrè Kúrúnmí yarí ó gbé ẹni sọ f'Aláàfin Àtìbà pé kò sí ńdọ́jọ́ sórí ìtọ́tọ̀ ọba ti ń kú báyìí tẹ́mi bá bọ́ lára rẹ̀ àádì lọ́wọ́ àádì lẹ́sẹ̀. Kúrúnmí olórí ẹ̀ṣọ́ ni ọ́ Báṣọ̀run gan tọ́jọ́ ga rẹ̀ ti fọwọ́ sí gbogbo Ọ̀yọ́ Mèsì tẹ́ jù ọ lọ ti fọwọ́ sí. Kúrúnmí bá yarí pé ó lè bá àṣà jẹ́ ó sì á bàṣà jẹ́ wọ bí ààrẹ pọ̀ ọ̀jẹ̀ ọmọ rẹ̀ ó tún jẹ kò rí bẹ́ẹ̀. Kúrúnmí ọ̀rẹ́ sì lòun àtàtìbà àti Olúyọ̀lé sì ti lọ ní tiẹ̀ wà rí báyìí pẹ̀lú àtìlẹ́yìn baálé lè sílé Olúgbòde Ìbàdàn Kúrúnmí
Ògúnmọ́lá Ọ̀ṣúndínà wọ́n lọ bá Adélù di Aláàfin o. Ìwọ Kakanfò lọ kí ọ̀gá rẹ̀ ọkọ̀ kò lọ. Wàhálà wá ṣẹlẹ̀, obìnrin kan wàjà kò bímọ. Obìnrin ò bímọ. Gẹ́gẹ́ bí ìlànà ilẹ̀ Yorùbá, ìlú tó sì kú sí ó ṣòwò wá bẹ́ẹ̀ ni property rẹ̀ ti di ti ìlú, state ló ní, Aláàfin ló ní. Ṣùgbọ́n ìlú yìí ọ̀fọ̀ sí abẹ́ Kúrúnmí, ṣùgbọ́n torí pé wàhálà ti ń bẹ ńlẹ̀ pé Kúrúnmí ń bá Aláàfin Adélù tó goróyè fa wàhálà, àwọn kan ránṣẹ́ lọ sọ́dọ̀ Kúrúnmí, àwọn kan ránṣẹ́ lọ sọ́dọ̀ Aláàfin, wọn ò mọ ibi táwọn wà. Aláàfin ni wọ́n lọ kẹ́rù wá, Kúrúnmí ni wọ́n lọ kó wá. Àwọn ọmọ Kúrúnmí pàdé ọmọ Aláàfin Adélù lọ́nà, wọ́n ṣínà ìbọn fún wọn, wọ́n mú wọn lẹ́rú. Aláàfin Adélù wá ránṣẹ́, Kúrúnmí fáwọn ọmọ mi lẹ̀ o, ọmọ Ọ̀yọ́ èsẹrú o, àárọ̀ Ọ̀yọ́ ọ̀pá bẹ̀rẹ̀ fáró oko kò gbọ́. Débi pé wàhálà pọ̀, Aláàfin Àtìbá wá sígun. Ìtí Kúrúnmí sì ń dúró lé lórí ni wípé Aláàfin Adélù jàre. Ìtí Kúrúnmí sì ń dúró lé lórí ni wípé àníṣe òun ò lè gbà Àtìbá mọ́ ètí ìlọ́dúró dadélù pé kọ́mọ́ tí ìlọ jìnnà kọ́ fà lọ́wọ́. Láláàfin Adélù wá síbàdàn pé àrífín Kúrúnmí ń pọ̀, ó wá gbé ọtí, apẹ̀rẹ̀ ìlẹ̀kẹ̀, aṣọ, owó, ẹ̀yin Ìbàdàn mo fi ìjàyè jì yín. Ẹ lọ wọnú Ìtàrí Ọ̀nà Kakanfò Kúrúnmí, mo rò pé episode 1 to 27 or 28 ni ìtàn yẹn gùn gan, 1 hour episode 1 to, ó ń bẹ lórí YouTube náà. Mo fáwọn èèyàn, mi ì lè fáwọn èèyàn lọ́jọ́ ìtàn Kúrúnmí ó gùn o, àfi tá a bá rẹni tó bá sanwó rẹ̀ ọ̀fẹ́ mo máa ń fáwọn èèyàn, ṣùgbọ́n mi ì ní dátà tí mo lè fi fáwọn èèyàn, torí mo ti fáwọn èèyàn ti pẹ́. Ìtàrí Ọ̀nà Kakanfò Kúrúnmí episode ẹ̀ gùn gan bẹ̀ tó ń bẹ lórí YouTube, ó bẹ lórí Facebook page Itan Yoruba náà, Ìtàrí Ọ̀nà Kakanfò Kúrúnmí, Ìtàn Ààrẹ Kúrúnmí. Ni wọ́n fi wá ní kí Ìbàdàn lọ jagun kọ́ bá wọn lọ kọ́ lẹ́kọ̀ọ́. Ogun ni wọ́n wá jà tó pa gbogbo ọmọ Kúrúnmí, tó tú ìjàyè Kúrúnmí. Ogun náà ni Kúrúnmí wá bá lọ, ìgbà tó wá kù sátà tí ó kù, sẹ́mi mọ jẹ̀bi bí. Lójú Kúrúnmí òun jà fún àwọn alálẹ̀, lójú Ìbàdàn ń gbìjà alálẹ̀, Kúrúnmí ń gbìjà alálẹ̀, àjẹ̀bí mọ́mọ́ ní kógun jàlú. Kúrúnmí kú lórí àìmọ̀kànmọ̀kàn ló pa Kúrúnmí. Àṣà tí ó bẹ̀rẹ̀ tálààfin Àtìbá parẹ́ tí èsì ti mẹ́rin wá, gbogbo òtàn bí wọ́n ṣe gbé wá nù. Gbogbo òlú tẹ́ ẹ bá lọ tó ẹgbẹ́lú tó gbé ìyá adé wọn ní, wọ́n mọ̀ sọ fún pé àrẹ̀mọ ní ìjọba, wọn èyí fífá mọ́ba. Nílùú tó bá ní ìyá adé o, nípìnlẹ̀ bó ṣe rí nù o, bí ìmọ̀ gbogbo ẹ̀ mọ́mọ́ tọ̀yọ́, ẹmbásì ní Ifá wọn fi mọ́ba lọ́yọ̀ọ́ kó ń tọ̀ wọ́n jáde wá. Kódà wọn èyí fífá tó béèrè pé bóun níjọba ọba ó ṣe rí, ìgbà ìwà ni wọn ó gbé ránṣẹ́ láti Ilé Ifẹ̀, ìgbà méjì ní tọ́jú ra wọn, àmọ́ tọ̀tọ̀ ní ti ń bẹ́nu wọn. Ṣùgbọ́n la sọ pé ilé ẹ̀kọ́ ni agbàgbé ìtàn Yorùbá yìí. Èmi ò ti ẹ̀ rí pé ńgbà bẹ̀rẹ̀ mi náà ń sọ̀rọ̀ tó bá àṣẹ bẹ̀rẹ̀ mi náà máa ń wo ìtàn mi lẹ́kọ̀ọ́, bẹ̀rẹ̀ mi náà máa ń wo ìtàn mi. Àgbé ilé ẹ̀kọ́ ni ẹ wá já wá padà, irú ẹ̀ wá ń ṣẹlẹ̀. Senator Rasidi Ládọjà ń dúndùn yí pé táwọn bàbá ń bá bọ̀ kò gbọ́dọ̀ bàjẹ́. Ẹ ti ṣe gómìnà rí, ìgbà ọ̀tún máa ń bá nǹkan. Nígbà Nàìjíríà gbòmìnira, ọwọ́ ọbọlọkọ wá wà tẹ́lẹ̀, ọwọ́ ọ̀tún abọ́sọ́wọ́ àlàáfíà owó òsì. Béèyàn ọba kọ́lé bíi kòkó àṣù lónìí ìtọ́jà jù bẹ́ẹ̀ lọ lẹ́ẹ̀kọ́. Nígbà délé ìjọba kìí ṣerú nǹkan táwọn Bọ́lá Ìgè lò ńgbà náà làwa ń lò, kìí ṣerú ọkọ̀ táwọn Bọ́lá Ìgè lò nísìnyí làwa ń lò. Láyé fóònù gírán kẹ́nìkan wá ní àṣà gbọ́dọ̀ bàjẹ́, fóònù bàbá mi náà ní ìmọ̀ lò ẹ̀rọ o. Ilé alámọ̀, ilé kókó táwọn bàbá mi ń gbé níbi táwọn Jẹ̀ráàdì wà, máa rà wọ́n tó ti ń lẹ kinní kan ní ìsẹ̀yìn lẹ mọ́ ọkọ̀ tẹ́ ń pè tí ó dàbí táìsì báyìí tí wọ́n ń lẹ̀ mára àgànná tí wọ́n bá tó ṣe tí wọ́n máa kọ́ mọ̀rànmọ̀ràn. Ibi táyé dénú, ibi tá a báyé dé. Ẹ wo digital phone tá à ń lò,
fóònù mo fi ń ṣe program, ẹ wò bó ṣe dúró, ẹ wò bó ṣe gún régé, ẹlòmíì bẹ tó ṣe pé orí mọ́nítọ̀ ni ti ń wò láyé. Mo láwọn náà kan ní stúdíò ń bì tí n bá lò ní ìsìn jẹnẹrétọ̀ mi ò lè gbé, iná la lò tó mọ́lẹ̀ tó ṣe kodoro yéé. Ìyípadà máa ń bá nǹkan. Ẹ wá jẹ́ n padà ní Ifẹ̀, orírun wa gangan, Ilé Ifẹ̀ ọba 16 ló wà nílé Ifẹ̀. Apá kan ní 13 ni kó tó di 16, ìyókù ká pè. Nínú àwọn wọ́n ń dádé tí wọ́n ní ó kálukú lọ́ládé ìran rẹ̀, nínú wọn ó ti wá mú Olúfẹ̀. Ẹni tí ó jẹ Olúfẹ̀ nínú wọn ẹ lọ bè lọ́wọ́ gba àwọn historian tó bá yàtọ̀. Kábíyèsí àbí sẹ́nitọ́ Rasheed Adéwọ̀lú Ládọjà, èèyàn a máa dádé kó tó dọba. A ti rí bàbá mi Òkè Egbó, wọ́n ti dádé ń bẹ̀ kí wọ́n tó wá lọ jọ bọba nífẹ̀ẹ́. Irú ẹ̀ máa ń ṣẹlẹ̀. Ibi táyé bá ń yí sí iná ẹ̀ láàbà wọn yí sí. Tá a bá dì ń bò àwọn èèyàn 9 pẹ̀lú Olúbàdàn, ẹ̀yin nìkan, kò lè rọrùn bẹ́ẹ̀. Tí àwọn àgbààgbà ìjòyè bá sọ pé àwọn ọ̀fẹ́ ẹnìkan láàrin àwọn ọ̀fẹ́ náà nu, ẹ pè pàdé wọn ò wá, àwọn pè pàdé ní ìsìn wọ́n wá. Torí pé bógún bá jẹ lọ ọgbà á máa jẹ bọ̀. Ọ̀ràn yín lè tọ́ lójú yín, àmọ́ lọ́dún àwọ̀ òpìtàn kọ̀tọ́. Bàbá mi, mo sí fìlà fún yín o, torí olóúnjẹ lórí àpèrè kọ́ máa yàdí pé jọ́nà wọ́n á lọ gbé ọkọ̀ tí mo sọ yẹn yìí lẹ́ẹ̀bà ní pé ẹgbàlẹ̀kẹ̀ lọ́rùn ọmọ òun. Bàbá ìtàn làwa ń sọ, ìpìlẹ̀ làwa sì fi ń sọ ìtàn. Torí wípé ọ̀rọ̀ wọn gún o, ọ̀rọ̀ wọn ò gún o, ibi tí gbogbo àwọn àgbà àjòyè ilẹ̀ Ìbàdàn lọ́nu. Orí gómìnà wọn ò dẹ̀ kú, orí àwọn aláṣẹ ìjọba ò dẹ̀ kú, orí àwọn èèkàn nílẹ̀ Ìbàdàn ò dẹ̀ kú. Igi kan ìdágbó ṣe ìlódélẹ̀ yìí o. Sẹ́mi mọ jẹ̀bi ikú mi, iná ẹ̀ ní sómi mọ jẹ̀bi tiyín náà báyìí. Táwa ní ìsìn pé bàbá Adébẹ́ sọ pé kẹwàá sọ pé lásìkò yìí, ṣé sọ ṣe é sọ lásìkò yìí pé adé ìjọ síbi sọ pé kẹwàá sọ pé sádé ń ṣe é gbà ní ìsìn. Ogún tó jẹ lọ ọgbọ̀n jẹ bọ̀. Nígbà ẹ ti ṣe àtìlẹ́yìn fún Olúbàdàn tàná, ìjó ti yẹ yín. Ọ̀rọ̀ Ìbàdàn gbẹgẹ́ tẹ̀m̀bẹ̀lẹ̀kún. Tá a bá ń sọ a kì í wáyé ká mọ̀ lárùn kan lára, ìjà àgbòrò lárùn Ìbàdàn. Kí ni tẹ̀yìn ìjòyè Ìbàdàn? Tẹ̀m̀bẹ̀lẹ̀kún. Ẹ lọ wọnú gbogbo òwe ìtàn Ìbàdàn. Tẹ̀m̀bẹ̀lẹ̀kún tá a dì sí mọ́ lágbájá, tẹ̀m̀bẹ̀lẹ̀kún tá a dì mọ́ baálẹ̀ báyìí, tẹ̀m̀bẹ̀lẹ̀kún tá a dì mọ́ jòyè báyìí. Tẹ̀m̀bẹ̀lẹ̀kún ní tẹ̀yìn ìjòyè. Ìjà àgbòrò tàwọn ọmọ yín. Bàbá mi, bó bá kọ wájú sí yín ẹ̀ta, bó bá kọ̀yìn sí yín ẹ̀ta, bó bá kẹ̀yìn nìkan ẹ̀tọ́rọ̀ èyí pa. Kẹ́ ẹ máa pé ìpàdé nígbà àgbà wọn ò ní dá yín lò. Ẹnìkan tó lè yanjú ọ̀rọ̀ iná lọ́mọ yín, sẹ́nitọ́ Olúṣèyí Abíọ́dún Mákindé. Gómìnà Ṣèyí Mákindé ló lè yanjú ọ̀rọ̀ ẹ̀, ló lè jẹ́ kí gbogbo yín ọjọ́ jókòó. Ẹni wọ́n ti mẹ́nìkan ní ìṣẹ̀tàn láwọn ti fi replace yín nínú ìjókòó, kí ìjókòó ọba lè pé. Kì í ṣe pé ìjókòó tí wọ́n fẹ́ ṣe pé wọ́n fẹ́ yan ọba, wọ́n ti mẹ́jọ́ òjò Olúbàdàn. Bá sì igun tó kàn nu. Ká máa ju abẹ̀bẹ̀ sókè nígbà àgbà, igun tó kàn nu. Kò mọ̀ ní ìbàjẹ́ o, Ìbàdàn ò ní ìbàjẹ́ o. Ẹja jọ ọgbọgbọ́n o, ọgbà sùúrù o, ó sì gba ìtàn o. Èyí tẹ́ ẹ sì ń bẹ lẹ́gbẹ̀ẹ́ bàbá mi tẹ́ ẹ ń fún wọn nímọ̀ràn, ẹ máa béèrè ìtàn o, ẹ sì máa ṣèwádìí ọ̀rọ̀ o. Àjẹ̀bí mọ́mọ́ máa ń kógun jàlú o, kúrun bí ọmọ pò ń jẹ̀bi o. Lójú tiẹ̀ àṣà ọ̀gbọ́dọ̀ parẹ́ ni o, lásà burúkú tá a fi bẹ̀rẹ̀. Táwọn bàbá wa wá wòye pé ká gbé àṣà burúkú yìí lẹ̀, a fi bẹ̀rẹ̀, àwọn bàbá wa kọ́ ló bẹ̀rẹ̀ rẹ̀. Tí kúrun mi yarí ìgbé rárá o, àṣà ẹ̀ làwọn ọmọ bá lọ, níbo ló bá wa dé.
ọba kò ràn mí dóko parun bàbá mi o ọlọ́wọ́ fún yín lálàáfíà ara bó ṣe fún yín o torí bàbá rí yín inú wa ń dùn ẹ sì gorí àpèrè àwọn bàbá yín ṣùgbọ́n ọgbọ́n díẹ̀ àgọ̀ díẹ̀ la fi ń ṣèlú o ọgbọ́n díẹ̀ àgọ̀ díẹ̀ la fi ń ṣèlú mo lágídí inú mi le nínú ilé ni o kì í ṣe nílùú o ẹ ti ń jẹ́ gómìnà lánàá tá à ń tẹ̀ láṣẹ yín lónìí bá a fẹ́ bá a kọ̀ Ṣèyí Mákindé là ń tẹ̀ láṣẹ rẹ̀ kó kéré jù bẹ́ẹ̀ lọ bàbá wa ní í ṣe ìbàbò ń jẹun ìjà o lágbájá ló mú ọ lékè lọ́jọ́ sí ọ̀nà pápá bora tàmọ̀dù ẹ bú ọ lékè lọ́jọ́ sí ó kùnà àkàndá ọlọ́run ni ọlọ́run ló sọ pé ó di gómìnà ìwọ náà tó fìtàn balẹ̀ ọlọ́wọ́ méjì tó bàbá ọwọ́ méjì fún èèyàn kan gómìnà mi ń jẹun ìjà ń jẹun bàbá mi o Senatorial Adéwọ̀lú Ládọjà sùúrù dọwọ́ yín o sùúrù dọwọ́ yín torí Ìbàdàn ìjà àgbòrò làrùn Ìbàdàn kìí ṣe ìbú àrùn wa ni àmẹ́yìn ìjòyè tẹ̀ǹbẹ̀lẹ̀kún àbí tẹ́ẹ̀mọ̀ ní gbéwẹ̀ tí mà sí ìwé bẹ́ẹ̀ mọ gbogbo ẹ̀ Balógun kò bọ́ ọmọ jẹ tẹ̀ǹbẹ̀lẹ̀kún kọ́ láti sí inú di Balógun kò bọ́ ọmọ jẹ tẹ̀ǹbẹ̀lẹ̀kún ìyápọ̀ ayé jẹ́ ń kú ẹkú ṣe tán táàmù mú wa àjọbọ táàmù mú wa Ọ̀ṣungbẹ́kún táàmù mú wa ti Balógun Akéré táàmù mú wa tí ìsì tá a ti dì mo dúpẹ́ lọ́wọ́ ọmọdé wa o mo dúpẹ́ lọ́wọ́ àgbà wa ká má gbàgbé ètò ńlá tá a fẹ́ ṣe nínú oṣù karùn-ún pàtàkì tàwa Yorùbá gbóná sọ náà ni a gbọ́dọ̀ jí ìtàn wa padà pàtàkì tàwa Yorùbá May 25 ńlá ṣe ní March 21 ní Ring Road nìbàdàn ní May 25 ọjọ́ àbámẹ́ta sátidé lọ bọ́ sí mo rò pé ogun tó kù ní ìsìnkú ju bí oṣù méjì lọ mọ́ ojúṣe gbogbo wa láti dá sí adúpẹ́ lọ́wọ́ àwa tá a ti dá sí account number náà láti pín ní síbẹ̀ yẹn GTB Bank là ń lò 0725943605 pàtàkì tàwa Yorùbá títí ìgbà tá a tún pàdé èmi a máa wí pé ejò kan ò ní rọlù wèrè pé láyé èkó dúró ire o Aare òpin tán lẹ̀ Ìbàdàn yín náà ní ire o. Ìtàn Yorùbá ẹ gbọ́dọ̀ kú o ọmọdé ò bá tàn o àbá rọ́bà ìtàn Yorùbá ẹ gbọ́dọ̀ kú o. Ìlú Ìbàdàn gbàlejò lọ́balọ́ba àwọn ìkàkùgbù nílẹ̀ Yorùbá tó mọ rírì àṣà àtìtàn Yorùbá ń wọ̀lú Ìbàdàn bíbà lọ́jọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù karùn-ún ọdún 2024 ògidì ìtàn Yorùbá gbọ́dọ̀ dẹ́lẹ́bẹ̀rí ẹsẹ̀ lẹ́mọ́ wa lọ́wọ́ yánmírí àtàrẹ wa gbọ́dọ̀ máa kó wa láṣà wa kíntàn ọmọ bà tán mọ́ wa lọ́wọ́ nílẹ̀ Yorùbá lójúlówó ọmọ kọlẹ̀ Yorùbá oníbodè ilẹ̀ ojú òjìire Aare òpìtàn lẹ̀ Yorùbá Laji Abbas ṣe ń pe gbogbo ọmọ Yorùbá káàpàtà síbi àpérò ọlọ́jọ́ kan lọ́jọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù karùn-ún ọdún 2024 MOF 21 Ring Road Ìbàdàn òkun tinú tòde àpérò ńlá lélẹ́yìí fún gbogbo ọmọ ilẹ̀ Yorùbá àṣà àtìtàn Yorùbá gbọ́dọ̀ rẹlẹ̀ ìtàn Yorùbá gbọ́dọ̀ dàtẹ̀mẹ́rẹ̀ ó gbọ́dọ̀ máa tan náà ránmọ́ránmọ́ ká lè máa wà lókè téńté bí gbogbo ẹ̀yà yòókù ṣe ń fi wá ṣàwòkọ́ṣe Aare òpìtàn lẹ̀ Yorùbá Laji Abbas ṣe ń lọ́gùn ẹ̀ tán pé ẹ jẹ́ kájọ dáàbòbò tàn nílẹ̀ Yorùbá ìtàn ò ní tán okùn gbọ́dọ̀ gùngùn kó má níbi tó ti gùn wá gbogbo okùn kùn dún oríkì orílẹ̀ àṣà àti ṣe Yorùbá tí kọ́ni níwọ̀n ọmọlúàbí láwùjọ kò mọ̀ gbọ́dọ̀ sọnù mọ́ wa lọ́wọ́ káwọn ọmọ tí ń jọ́ọ̀pù nọ́ọ̀pù ọmọ padà mọ́ kú àgbàlagbà lẹ́sẹ̀ lẹ́nu àṣà ìtàn àti ṣe Yorùbá ni ẹjẹ́ jọ ṣàpérò lórí ẹ̀ Aare òpìtàn lẹ̀ Yorùbá Laji Abbas ó fọ̀gẹ̀rẹ̀ tán ilé ìbalẹ̀ lógun ọ̀fẹ́ yóò ju ọ ṣe gbàgbàgbà ní gbogbo lọ́balọ́ba àtàwọn agbáṣàgà lẹ̀ Yorùbá ń bẹ lẹ́yìn rẹ̀ ojúlówó ọmọ kọ Ìbàdàn tí fojoojúmọ́ kí tantan pé àṣà wo gbọ́dọ̀ parẹ́ lónìí ẹ jẹ́ kájọ pàdé ní MOF 21 lọ́jọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù karùn-ún ọdún yìí kájọ ṣàpérò lórí ìtàn àtàṣà lẹ̀ Yorùbá a ó máa retí yín o.